Ìyára rẹ lógo bàbá mímọ́. Orí kí ni màá gbé fídíò sí o. Ìyára rẹ lógo. Jẹ́ kí gbogbo ògo jẹ́ tirẹ̀ o. Ìyára rẹ lógo. My Sarah, my sweetheart. Ayọ̀mí today. Ayọ̀mí today. Oh yes, Ayọ̀mí today. Oh yes, Ayọ̀mí today. You are coming? God bless you. Jọ̀ọ́ bá mi, mo fẹ́ gbé kíní sórí ibẹ̀ yẹn. Yeah. Ṣé kò ti lọ sísàlẹ̀ jù? Okay. Okay. Yeah. Ṣé o máa dúró bẹ́ẹ̀ yẹn? Sí. Yeah, for now. Tó wẹ̀ lẹ́yìn, ó ti ní ìdáná fífọ̀, wá gbé mi jáde nínú wọn. Ṣùgbọ́n, wá mú mi jáde nínú wọn. Kò débẹ̀. Thank you, Lovey. Thank you, Lovey. Thank you, Lovey. Wá mú another one jáde nínú box. Tí ẹ bá ti ń wọlé sórí platform yìí, ẹ torí Ọlọ́run, ẹ bá wa share kẹjẹ kó dọ́dọ̀. Ẹ ṣáà ti rí pé àwọn gbáǹkọ́gbì náà la gbé wá síbí. Àwọn tó jẹ́ journalist nínú wọn confam train that's Dr. Kemi Olunloyo. Irọ́ ò da ẹ̀gùn ní pé kóyin má dùn. She's well trained but Ọlọ́run jọ̀ọ́ má jẹ́ kí orí wa kó gbàbọ̀dẹ̀. And nǹkan tá a fẹ́ sọ lónìí, you know we are based on the truth, nothing but the truth. So but before we proceed on this chat today, we are going to pray. Ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé wọ́n ìkan gbòógì náà ni ṣé Davido, the godson of Alhaji Aliko Dangote and the son of Adeleke, yes, the one and only Adeleke from Osun State tí ò lọ́gàá èyàn náà bó ṣe jẹ́. So ẹ bá wa ṣe ètò yìí ṣe ti èyí bẹ́yẹn àkóńdédé sọ̀rọ̀ ó ti yẹ wọ̀dẹ́jà kọ́kọ́ gbàdúrà and àgbábúlì a máa fi wọ́n joyè lénìí àyẹn náà ni àgbábúlì wa a máa fi wọ́n joyè lénìí àfẹ́ allow some nonsense again in our society because everybody complaining about our nation, about our house, about our family, about our country. The country started from us, okay? Charity begins at home. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share. So ẹni tí ó bá dùn lónìí ní fi bínú ni. We just want to say the truth, and out of the truth, out of the pain, healing, you get healing. But in the moment you are getting the medication, it's not suitable. Some medication are very bitter, but at the same time it's going to work. So let's pray. Let's go quickly. Heavenly Father, eternal rock of ages, we worship you, Lord. We say thank you because you are God. You are the Alpha and Omega. You are the rock of Sharon. You are the lily of the valley. We have no other things than to praise you and to worship you. We thank you for everybody under this platform today. Thank you for those who are coming. Thank you for those we mentioned that we're going to talk about. Thank you, Lord, for the wonderful daughter you have given unto me and even the other son. I thank you, Lord, for our experience, so Lord, what we have been through. Thank you for where you pick us from, where we are today, and where you are taking us to. Thank you for the plan you have concerning our life. Oh Lord, please receive our praise and thanks in Jesus' name. Father, please have mercy upon us. We can't do without you. Yes, we can't do without you. Me personally, I can't do without you. I cannot do without you, Lord. I cannot do without you. I cannot do without you. Almighty God, I cannot do without you, Lord.
I cannot do without you. I cannot do without you, Savior. I can't speak without you. My family cannot do without you. My children cannot do without you. My husband cannot do without you. Our nation cannot do without you. Our leader cannot do without you. Yes, even many times you allow them to face some tribulation. Quickly they run back to you. They face you, Lord, because we can't do without you. We can do without many people, but without you, Lord, we cannot do without you. Daddy, receive our praise and thanks in Jesus' name. Our Heavenly Lord, speak through my mouth this afternoon. Direct this chat. Take total control in the mighty name of Jesus. If any man or woman plan evil against me, because of this word today, because of this discussion, Father Lord, put them to shame. Raise your standard against them. Fight my battle for me, Daddy. Fight for me, oh Lord. Fight for my children. Fight for my husband. Fight for our nation. Let there be peace in our nation. The Bible says, in the presence of the Lord, there is a fullness of joy. We call on you daily, daily. We call on you every time. So, Daddy, let there be your presence. Lord, come down. Let there be peace. Let there be testimony. Let there be revival. Father, Lord, whatever the enemy have destroyed in our nation, Father, revive it back. Father, you are the God of restoration. Father, restore our blessing. Let there be love in our nation. Let there be joy in our nation. Let there be understanding. I pray for wisdom, knowledge, and understanding for all our leaders. Father, release it to them. We shall do everything in love, and so shall it be. Daddy, continue to move. We worship you, Lord, because you are God. I'm going to speak today. Lord, the word is for you. It's not for me. Daddy, speak through my mouth. Whatever I ban, Father, ban it. Whatever I lose, Father, lose them. Let your favor be upon me. Speak through my mouth. Father, Lord, I will not be judged. Ogologun job. Oh, need it me. Oh, need some me. Oh, need it today. Oh, Lord, tule washi, to aye washi. So shall it be. Thank you, Father, because you answer prayer. All our leader, you continue to create your fear into their heart. This country shall receive healing. Yes, all of us, we shall correct our lapses. Our nation shall receive peace, shall receive joy. We shall live in love. We shall live in love and harmony. So shall it be. In Jesus' name we pray. All the good purpose you have concerning our life shall come to pass. In Jesus' name. We pray for love once again. We pray for joy. We pray for peace. Father, Lord, release it. In Jesus' name. And concerning my Canada also, let there be love there. And all the country facing trouble all over the world. I pray, Lord, that there shall be peace. Oh, Lord, there shall be peace. Oh, Lord, there shall be peace. Everybody will correct themselves. Lord, have mercy. Let there be peace because of the innocent people that will die for fun. Daddy, please, let there be love. Let there be understanding. Let there be peace. Forgive sins. So shall it be. Daddy, we worship you. We thank you, Lord, because you answer prayer. We appreciate you so much. For in Jesus' powerful name we pray. Amen. Ẹ káàbọ̀ sí orílẹ̀-èdè yìí. Ẹ káàbọ̀ sórí platform yìí. My name is once again Bola Folashade, aka Auto-Bola, Auto-Success. Ó ti yé yín ẹ̀yẹn. Mama Sarah Tolúwa ni mi Jésù tó fún ẹ̀yọ̀ mi dé mi rọ́mọ kẹ́ inú mi dùn. Mama Ṣọlá náà ni mí o. Ṣó ti yé bẹ́ẹ̀. So, let's understand. No going back, oh. You understand? So, I mentioned 3 people. I called them out. Davido is a very good person, a musician that I love very, very much. I love the story and everything. So I want to start with this. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n sọ Yorùbá. Excuse me, please. Mo lè sọ tí n bá fẹ́ yàgbé èèyàn, mo lè sọ Hausa. Tí n bá dẹ̀ fẹ́ sọ, mo lè sọ èdè. Tí n bá tí Igbo gan bá wá sẹ́nu mi máa sọ. Tó bá dẹ̀ jẹ́ English náà ló wá, ṣe mọ̀, bí Canada àti French gan. Merci á sọ, ṣé ti yé yín mẹ́yẹn. So ẹ má bínú, but ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n lo èdè abínibí mi. Èyí tí ṣe Yorùbá. Ọmọ Yorùbá ni mí o. Yorùbá ni màmá mi, Yorùbá ni bàbá mi. Ṣó ti yé yín mẹ́yẹn. Ṣùgbọ́n èmi ò kì í ṣe tribalism. Lónìí àwọn tí mo pè jáde náà, ọmọ Yorùbá pàtàkì ni wọ́n. Ṣó ti yé yín mẹ́yẹn. So mo fẹ́ bẹ̀rẹ̀ báyìí, mo rí fídíò kan, I saw a video 2 days ago. Mo fẹ́ sọ lánàá yẹn, but kò ń ṣe spirit mo gbé wá lánàá yẹn. Òun kọ́ ni mo fẹ́ fi sọ. So I saw that video 2 days ago. So the video was, video madam ṣe pé mo pe ESABOD ní madam. Normally tó bá jẹ́ pé wọ́n respect ara wọn. Tó bá jẹ́ pé wọn kì í dá gbogbo nǹkan wa rú kó kàn máa go after people children like supporting evil in our society.
kò sí nǹkan tí ò fi qualify fún respect. Number one, èmi àwọn tó bá wà níwájú mi mo máa ń fún wọn ní respect, àti àwọn tó kéré sí mi. I give people respect because respect is give and take. It's reciprocal bí àwọn olóyìnbó ṣe sọ. So I give people respect. Do you understand? But when you are giving some people respect, they disrespect you. They believe because you are respecting them, now they can trash you. Do you understand? So Madam ESABOD, ẹni pé mo fi màdámù sí bọ̀ tẹ́ máa jẹ gba yín torí ìwà burúkú tẹ́ máa ń wù ní àwùjọ ń bí ẹ máa ja ẹgba bó ti yẹ yín bẹ́ẹ̀ tó ẹ máa sọ pé ẹ̀yin jẹ́ bully. We are going to say no to your bully and your terrorism because you are just trying to terrorize people. Yes, you are terrorizing people. You have no cause. Ṣé tí èèyàn bá ń blog, you are a journalist. You say it the way it is. Kò ṣe pé kò mọ̀ pé this is bad and you know that people are really haunt and you are doing it, you are continuing to haunt those people. At that moment they are haunt. Ní ọ̀rọ̀ tó fi ń túyàn nínú. Ṣó ti yé yín? Ní ọ̀rọ̀ ìtùnú. Nígbà tó ojú ogun bá le tí àwọn èèyàn sunkún báyìí torí pé ẹ̀yin ń jẹun àwọn èèyàn fẹ́ bọ̀ yín. Then you haunt other people more. You have no feeling. Ẹni tó bá dẹ̀ ti bímọ sílẹ̀ wọ́n ní kò kí ń dóró. Ṣó ti yé yín? So I will start with you. Let me start with the video. Video yẹn sọ wípé mo share, but let me do it this way. Video yẹn sọ wípé orí YouTube náà mo ti kọ́kọ́ rí not in flat not fi wọ̀n mí. Video yẹn sọ wípé it was Madam ESABOD was abusing Dr. Kemi Olunloyo. Dr. Kemi Olunloyo tó bá sọ pé kéèyàn ká má kúrò ká má jalè. Dr. Kemi Olunloyo, she's really a doctor. She go to kò ń ṣe rán bírú àwọn Madam ESABOD ní tó máa pera wọn ní doctor, goddess, witches, wizard, all this gbogbo ẹ̀ pátá ESABOD kàn fi bully wa ni. He got no certificate for those things. But let's look at it. I am telling you, I want to talk today. I'm not from Ibadan, but èmi Yorùbá ni mí, and èmi mo máa ń sọ tòótọ́, àánú èèyàn sì máa ń ṣe mí. Ẹ get mi bẹ́ẹ̀ yẹ. Torí bẹ́ẹ̀ ni ẹ̀ṣà ó ní do good to all men, especially the house of faith. Do you understand? When you see people tó bá ń sunkún, ó ní láti add mọ́ ẹkún tó ẹkún ẹ̀. ESABOD máa ń add ẹkún tó ẹkún èèyàn. ESABOD máa rí èèyàn tó sunkún, a máa add ẹkún mọ́. So video tí mo rí yẹn, ó sọ wípé ó bú sister, ó bú Kemi gan, ó bú Olunloyo, Kemi Olunloyo. Let me tell you one thing. Some of you that hate Sister Kemi, I'm not fighting for her. She's never my friend. Mo ti speak fún Sister Kemi rí. Mo ti fún lówó rí. There was a time Ọlọ́run Elédùmarè ń gbọ́. Mo gba mọ́tò kan, mo sì sí mọ́tò kan tí mo fún yàn ní orílẹ̀-èdè yìí. Mo gba lọ́wọ́ èèyàn, mo fẹ́ fún Sister Kemi tí bá parọ́, may God punish me for it. Because I so pity her, I'm sorry for her. Let me tell you, Auntie Kemi Olunloyo, she's not lying, no, all her experience. Because ESABOD, she's not from that family of Olunloyo. And ESABOD, she's never a daughter of any governor or any politicians. Well, no, in Nigeria. So, àwọn problem tí àwọn tó bá jẹ́ ọmọ politicians so man go through kò lè mọ̀. If I want to tell you story about àwọn tó bá jẹ́ politician tó ju ọmọ wọn máa ń rí àtàwọn èèyàn wọn kò ṣe kékeré. So whatever Auntie Kemi said kò pa irọ́. Wọ́n tí kí lórúkọ ESABOD máa dé tó ń sọ di bully táwọn àwọn wèrè kan tó ń ba ayé èèyàn jẹ́. When they are offending you, they are torturing you. And when you want to express yourself, complain so that you can easily do about this problem. Then what ti gbé ESABOD síbẹ̀, a máa bẹ̀rẹ̀ sí bully èèyàn. We are going to say no to your nonsense. Either Auntie Kemi abuse me tomorrow or you come back to say anything, it doesn't matter. Mo máa ṣe tèmi bí Ọlọ́run ṣe rán mi. So she abused Sister Kemi Olunloyo. She called all her 3 children, she called them out and called them disabled. She called all the Sister Kemi's children, she called them disabled. Do you understand? Òun máa gba Davido lẹ́nu Kemi Olunloyo. Let me tell you, Olunloyo Kemi was a friend to Davido's mother. ESABOD mo fẹ́ kó lọ get that into your head. They were Davido nígbà tí Davido kéré. Kemi Olunloyo she's one of those àwọn tó babysit Davido. And Davido is somebody today. Tó bá jẹ́ ESABOD ló babysit Davido ò ní jẹ́ èèyàn. Read my lips. Tó bá jẹ́ ESABOD
ló baby sit Davido ńgbà tó wà kékeré tó jẹ́ ọ̀rẹ́ ìyá Davido ní ìgbà yẹn tó tí Davido wà kékeré Davido will not be somebody kò ní jẹ́ nǹkan kan wọ̀n ní gbóhùn ẹ̀ torí lòmí kí n lògùn ẹ̀ ló máa sọ ó máa lògùn ẹ̀ ní pátákórógótó Davido ESABOD máa lo ògo Davido kò ní jẹ́ ó dún. So it's a privilege, it's a grace for Kemi Olunloyo to baby. She's one of those babysitter. Tí ìyá Davido ní kékeré, and today Davido yan ó dẹ̀ yanjú. Wọ́n dẹ̀ mọ̀ Davido all over the world. Tó bá ti wá tú nǹkan ṣe tán, tó dá tán. ESABOD tó máa ń ba nǹkan jẹ́, tó bá yé ọmọ títí ẹ̀ jẹ́, tó bá yé gbogbo ọkùnrin jẹ́, tó bá yé ọkọ tó fẹ́ jẹ́, tó tí ò ní forgiving spirit. Tó máa jókòó síbi kan tó kọ́ máa dá nǹkan rú a máa sọ pé òun jẹ́ ìyá Davido. How can you say such thing? Pé ìwọ for that man you evil for that matter call yourself a mother of Davido. Wọ́n pín tó ajá tó fẹ́ kan lè mọ́mù ni. Báwo ló ṣe fẹ́ kàn ẹ́? Báwo ló ṣe fẹ́ kàn ẹ́? Let me tell you, tí Olúnlọ́yọ̀ tó bá ń bá Davido sọ̀rọ̀ kò mí ipò hate ẹ̀ bá ọmọ rẹ wí kó lè fún ọ ní ìsinmi ló sọ. Only teach your children the way they should go. Kó bá dàgbà kó má bàyà kó nínú rẹ̀. Ó ti gbọ́. But ìwọ tó bá ṣe nǹkan burúkú wàá máa bò wọ́n. Bó ṣe bo ọmọ tiẹ̀ títí nìyẹn. Ọmọ tí Sister Kemi Olunloyo bí mẹ́tẹ̀ẹ̀ta ó ní gbogbo wọn they are all invested. Pé gbogbo wọn ló ní syndrome. Okay, as mi ò sọ pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. But you too you have syndrome. You ESABOD. Ìwọ ESABOD wèrè ló fi gbàwé ní Dublin. You lied to the government, Irish government, that you are mentally not okay, that you are sick upstairs, and they gave you the paper. Gbéjáde tó bá jẹ́ irọ́ ni mo pa. Tí ìbá jẹ́ wèrè ló fi gbàwé, ṣára tiẹ̀ yá ni. You are sick. ESABOD, you are full of wickedness. You are part of the people who petition Kemi Olunloyo, who destroy her career, that you petition her there when she was in Canada, because you have fights with her. And tó bá báyọ̀ jà wá ń bẹ̀ṣọ̀ pé lọlẹ̀ ni. Táyé ọmọ kan bá dà wá máa claim ẹ̀ páyé ọmọ tiẹ̀ ìpè ọmọ títí ẹni Davido ní ẹnu tiẹ̀ to call Davido your son. If Davido ever has said that nonsense, then Davido something must be wrong with Davido. Yes, I am telling you. I remember nígbà tí Davido sọmọnù kò ní sọmọnù mọ́ lórúkọ Jésù nígbà tí Ifeanyi kú ìwọ lóṣì yìí mọ woman yìí you call Davido out. I basically cried then I was praying for Davido. You said Davido used that Ifeanyi for ritual. Ó sọ pé Davido ọmọ yẹn ń kọ pé ọmọ tí Ifeanyi bí o pé ipe obìnrin lọmọ yẹn. Let me tell you 100%, let me tell you 60% Kemi Olunloyo is better than ESABOD. I am telling you. Wọ́n ti flag show yìí wọ́n flag show yìí. Why are you flagging? Why are you flagging? ESABOD kí ló dé tó ń flag? Kí ló dé tó ń flag? Tó bá ń fún àwọn èèyàn jẹ o ti ọ̀nà písù ẹ àti AK-34 ẹ síta láti bí 2 months tí mo ti dé Nàìjíríà ló ti ń fire mi. Ṣọ́ọ̀ṣì mo pọ̀ fire rẹ ó ní pé I was looking at you because kì í ṣe gbogbo ìgbà lèèyàn máa ń dáhùn. You always go for people. You always go after people. Wọ́n máa believe pé you are King Kong. You can destroy people and stand with them. Check it off when ESABOD. Kemi Olunloyo better than you 20 times. Kemi Olunloyo better than you 20 times. Go and check it. Kemi Olunloyo ó wà lára àwọn babysitter. Ọ̀rẹ́ ni Kemi Olunloyo àti mama Davido. Ó dẹ̀ wà lára àwọn tó ń babysit Davido báyìí. Davido ṣoríire lónìí o. ESABOD challenge. Mo fẹ́ sọ fún ẹ. Ta ló babysit nígbà tó wà kékeré tó ṣoríire? Tell us àwọn tó babysit, àwọn tó ti ṣe, ó fẹ́ ọkọ yẹn ò tí ì kú. Ó wà ń fi gírì. Wà ní bó ṣe máa bá kú nìyẹn. Ìyá ọkọ tó bí àwọn tó bímọ fún, wà mú èpè, wà fi yan ayé wọn. Wọ́n ṣe nǹkan kan fún ẹ. Wà wá ṣe tán ọmọ tí wọ́n bá tọ́ tó ṣe dáadáa láwùjọ, wà máa sọ pé àwọn yẹn ni ọmọ tiẹ̀. Ṣé o mọ̀ pé ìyá Davido kú bọ̀ tí Davido ó ní stepmother, Davido ní sisters, Davido ní brothers, ó ní family, and the father also ó wà ń bẹ̀. Ṣó ti yé bẹ́ẹ̀ yẹn? I'm telling you, ESABOD, má máa parapọ̀ bá yé ọmọ ọlọ́mọ jẹ́. In tó ń ṣe fún Davido tó ń show fake love. Tó lọ sọ pé Davido send you money December. Kí lorúkọ ẹ̀? Kemi Olunloyo should stop begging. Who are you too? Are you not a beggy? You always go for people. Wà á dẹ̀ máa pa irọ́. Ìwọ tó bú Davido ṣàkàṣàkà. Wá fàyè ẹ̀ búra sí tó bá sọ pé Davido ló lu ọmọ ẹ̀ fine.
nígbà tí àwa ń sunkún tá ń gbàdúrà fún ṣé ó wá sọ bẹ́ẹ̀ ó wá sọ pé ó wá ṣe tán ó wá ń ka ogbe ẹ̀ṣẹ̀ àti nǹkan tí Olúnlọ́yọ̀ Kẹ́mi Olúnlọ́yọ̀ tó ti sọ nípa Davido simply because you know Davido has money and you know that you maybe Davido mi ò mọ case tó ní tó ṣàfẹ́ ó fẹ́ gbà mọ́ra wàá máa bí pé tẹ́lifọ̀dì bá ti ba orílẹ̀-èdè jẹ́ tó ń ṣe nǹkan tí ò da wàá máa gbà mọ́ra bó ṣe gba ọmọ ẹ mọ́ra títí tó mú gbó títí ọmọ tiẹ̀ I don't go for people children ṣùgbọ́n ọmọ Davido mo mọ̀ pé àwọn kan ti wá fún ọmọ mi láti bí ọjọ́ mẹ́ta orúkọ tó dẹ̀ ń pe ọmọ mi àwọn ìwọ ìwọ Ìyábọ̀ Òjó àti Lizzy àti ìwọ èyí lè máa ń ṣe orúkọ bẹ́ẹ̀ yẹn ṣé orí pé mi ì dá ẹ lóhùn gbogbo yín pátá tí bá ti pé ẹgbẹ́ nípa ọmọ mi màá lọ tẹ̀ màá gbé kúrò you go like that for people children ọmọ ẹ̀ mẹ́ta ló bá sọ̀rọ̀ ọmọ àti Kẹ́mi mẹ́ta òun ló sọ fún pé gbogbo wọn pátá kò sí tó wúlò ìpè ṣe lórí ẹ̀ gbàbọ̀dì pé gbogbo ohun tó sọ nípa Olúnlọ́yọ̀ ìpè irọ́ ni let me tell you àwọn in-laws mi bàbá tẹ rí ń jọ yẹn is also a politician wọ́n ti ṣe politics for long and àwọn ọmọ wọn àwọn ló mọ tójú wọn rí àwọn politician àwọn ọmọ politician àwọn ètè rí yẹn tẹ́lú mi bá lówó tó máa gbé ọmọ ẹ̀ lọ sí abroad to protect them ni o ojú wọn rí tó bẹ́ẹ̀ ni mo sọ fún yín ojú wọn rí tó they fight themselves opponent fight them even the citizens too they fight them so àǹtí Kẹ́mi máa ṣàlàyé ó dẹ̀ wà bitter let me tell you kò sẹ́ni tó bá ṣe ìkà fún láyé tí gbogbo bí ayé wọn ṣe rí àgbogbo nǹkan tó náà ṣe fún yẹn tí ò ní wà bitter àjàjà táwọn èèyàn bá tún criticize ẹ̀ tó fẹ́ dalé ẹ̀rú ó fẹ́ fi system wá síbàdàn ó wá fẹ́ ba ilé Olúnlọ́yọ̀ jẹ́ gbogbo wọn kò tún wá lè sọ pé o fẹ́ mú wọn lọ́rẹ̀ẹ́ because ìwọ máa ń fẹ́ dalé èèyàn rú ni kó o bá lè mú wọn lọ́rẹ̀ẹ́ let me tell you kò sí bó ṣe dalé wọn rú tó máa di ẹbí ẹ̀ kò sí bó ṣe dalé wọn rú tó máa di ọ̀rẹ́ ẹ̀ ìwọ iná ló jáde ló ní Olúnlọ́yọ̀ o ipò bá Kẹ́mi Olúnlọ́yọ̀ pò bá gẹ̀yẹn sùn ló fi lóyún first born ẹ̀ ó gbàgbé ni ńgbà tẹ́ni yẹn tí wọ́n ń ṣàlàyé pé kò bá òun sùn nǹkan tẹ́sàbọ̀dù fi bùn gbà yẹn pé kò bá bàbá òun ò bá òun sùn o but ní ọjọ́ kan o àwọn ń lọ sí okay grandma hold on hello mommy hello yes ma káàdì èlò lẹ sẹ́ẹ̀dì sí mi. èlò lẹ rí mà. ọmọ yẹn ló dàbí 5,000. 5,000 náà ni mo ní kẹ́ manage. ó ti pọ̀ jù ẹjẹ́ ẹ̀ bá ti sẹ́ẹ̀dì 2,000. ok ẹ lè lọ́ta mẹ́ẹ̀ ṣe gbọ́. ọ̀nìyàn ọmọ ọgbà yìí ẹ ṣé Olúwa wà pẹ̀lú yín o. àmín. ẹ ṣé gan ẹ bá pé Olúwa púpọ̀ lápò. agbọ́mà yes ma ẹ ṣe ma yes ma. ẹ má bínú ẹjọ́ ẹ má bínú pé wọ́n break mọ́mì mi ló pè mí so nísìnyí gbogbo nǹkan tí sísá Kẹ́mi yẹn Kẹ́mi Olunloyo she's bitter ó dẹ̀ tún sọ̀rọ̀ pé iṣẹ́ tó ń bá rántí ọjọ́ tí Ìyábọ̀ Òjó parọ́ mọ́ òun tí pásítọ̀ kan tó gbé ìhun tó gbé lọ sẹ́wọ̀n tó lọ ṣẹ̀wọ̀n for fun ó wá ní ṣé òní kan ló máa kọ́ lọ sẹ́wọ̀n ni wọ́n máa ń yìnbọn pa ìwọ ó ṣe dúró kàn yìnbọn pa ìwọ ó ṣe wá gbogbo ibi tó máa ń sá fún tó bá ti búyàn tó máa ń sá sẹ́yìn ó ṣe dúró kàn yìnbọn pa ìwọ èèyàn ń sọ nǹkan tó ṣẹlẹ̀ sí ayé wọn ìwọ ti pa irọ́ ńláńlá ó ní pé bàbá Kẹ́mi bàbá Olúnlọ́yọ̀ o may so rest in perfect peace bàbá rest in peace ó ní pé o bàbá yẹn ń kọ́ o ó bọ́ ọmọ ẹ̀sùn o ó láṣì wọn ó báyé gbogbo wọn jẹ́ ìdí wọn sọ nígbà yẹn ń kọ́ ó rògbò tí kò lórí nẹ́ẹ̀tì kò lórí internet now you destroy their family each time gbogbo ohun tó sọ nígbà yẹn gan ó lè jẹ́ kí àǹtí yẹn máa bitter forever she will continue to explain tó tí ó máa fi sún wọn ni instead kó wàá máa sọ pé ó ti ṣe kíní kan oríṣi kò gbàbọ̀dé ní kíní kan wàá gba Davido lẹ́nu ẹ̀ wàá gba kíní kan lẹ́nu kíní kan wàá ṣe kíní kan nítòótọ́ ọ̀gá ẹ̀ ló jẹ́ kí ló tó respect ọ̀gá ẹ̀ tó bá wá sọ̀rọ̀ ìwọ wàá máa sọ pé ẹnìkan sọ̀rọ̀ ẹ ẹnìkan ṣe gbá ẹnìkan ṣàwo mo rí ọmọ kan láàárọ̀ yìí ó try láti replay show mi ọmọ ni tó ń pè ní kí lorúkọ gẹ̀yẹ tẹ́ni òun gbọ́ tó ń gbé Auto-Bola òkè wá fóun tí bá fẹ́ wá fún kọ́ ṣe mo fẹ́ pa á ni ó ní trouble ìwọ ló ń speak fún gbà yẹn you cause them a lot of trouble at the end of everything wọ́n máa já ẹkulẹ̀ ṣé orí mi kí lọ bẹ́ẹ̀ anybody pé just speak for me Aunty Kemi òun ṣọ̀rẹ́ mi I do send money to Aunty Kemi Olunloyo bẹ́ẹ̀ ni ó lè máa mọ̀ ẹni tó ń send owó sí I send money to her
when she was in Nigeria tó ó gbọ́ pé mo ti sọ fún pé àbí tó bá kàn misbehave tí tó fẹ́ lò wọ́n láti sọ pé okay a fẹ́ dì pẹ̀lú ẹ̀ o Auto-Bola ìtòrò ló máa ń gbà wọ́n sílẹ̀ mi ò kí ṣe Ọlọ́run ṣùgbọ́n iṣẹ́ tí Ọlọ́run rán mi ni mò ń ṣe iṣẹ́ tí Ọlọ́run rán mi ni mò ń ṣe táwọn èèyàn bá wà nínú trouble at that moment o gbọ́dọ̀ tún fi trouble kún trouble fún mo dẹ̀ mọ̀ pé àǹtí Kẹ́mi Olunloyo táwọn pásítọ̀ Nàìjíríà àwọn kí ṣe gbogbo wọn o tó bá ti lọ́wọ́ nínú kéèsì ẹ wọ́n máa purọ́ mọ́ ọ́dàs nípa àwọn ló ṣe ẹ́ ìgbà táwọn pásítọ̀ tó ti lè blog àwọn pásítọ̀ tó sọ pé àwọn pásítọ̀ kan náà ń ṣe ritual tó ń sọ gbogbo nǹkan kò parọ́ gbogbo yẹn máa sọ pé they blackmail they slander okay gbogbo àwọn nǹkan tó ń ṣe Nàìjíríà ta ló wá ń ṣe all the crime tó ta ń rí ta ló ń ṣe when you are committing sin you are doing bad thing when you are doing bad thing táwọn èèyàn bá ń sọ ẹ nífẹ̀ẹ́ kó sọ sí o bú àǹtí Kẹ́mi o bú dáadáa o lè máa gbèjà Ìyábọ̀ lọ ṣótíyé o lè máa continue láti máa gbèjà Ìyábọ̀ kó máa bá wọn ṣọ̀rẹ́ ojú gbogbo tó máa fi bú Ìyábọ̀ o ti kó dání ní tó máa fi báyé Ìyábọ̀ jẹ́ o ti kó dání ṣé ìwọ o ti lọ́ọ̀bù ẹnìkan rí láìsí pé fún ẹ lówó rí ESABOD o lọ́ọ̀bù èèyàn rí tí ò bá ṣe kó send owó sí ẹ Davido tó fẹ́ máa gbé sókè if Davido also is giving you money instead wo kí àǹtí Kẹ́mi kó sọ̀rọ̀ Davido times million times ó yẹ kí Davido instead of giving you money pé bẹ́ẹ̀ ìwọ máa speak fóun torí pé tó o bá ti gbórí sábẹ́ ẹ̀ báyìí anointing ṣe lórí wọn máa yọ dànù ni kò ṣe rọ anybody tó bá gbé orí sí abẹ́ ESABOD ẹ lè má mọ̀ lónìí anointing rere ṣe lórí orí ó máa yọ sọnù ni because kò kí ń gba ọmọṣẹ́ nítorí good mission ó máa ń gbà wọn kán balẹ̀ máa bá òun lọ dàgbòrò ní gbogbo àwọn tó ń darí Facebook rú pátá porogodo they are all ESABOD àwọn candidate ẹ̀ ní àwọn tó train ní àwọn tó train lára àwọn tó train wọ́n lè wá lò lára ẹ̀ wọ́n tó fi sọ di opponent ẹ̀ àwọn tó train ní gbogbo pátá porogodo kò sí kan nínú wọn báyìí tí ò kì í ṣe ọmọọṣẹ́ ESABOD bẹ́ẹ̀ ni mo sọ lára ọmọọṣẹ́ ESABOD ló rányàn lọ sẹ́wọ̀n làwọn náà ń lọ sẹ́wọ̀n náà ń dagorí Facebook náà ń ṣe terrorist náà ń go after people ESABOD you are a disgrace to this nation in fact let me tell you àwọn Irish government tó ń wù ẹ́ níran torí pé wọ́n ti kọ wèrè sínú ìwé ẹ̀ wọ́n ti fi wèrè kàpọ̀ ẹ̀ wọ́n ti fèrè kóòdù ẹ̀ wọ́n ti fi wèrè gbogbo nǹkan tó máa ń ṣe wọ́n ti fi ní pé you are not well you are sick you understand òun náà ṣe ń wù ẹ́ again ó sọ pé Kẹ́mi Olunloyo is your boss and you make sure gbogbo àwọn tó bá níwájú ó máa make sure pé render àwọn useless you are going to be useless soon read my lips pé o máa rò pé tó bá ti ba ìkan jẹ́ tán tó bá yé gbogbo èèyàn jẹ́ tán wàá wá fẹ́ try láti penetrate sínú ayé àwọn tó bá wà tó decent so that you can use them to cover up ó lè níyìn madam ó lè sọ fún wa àwọn ọmọ tí wọ́n baby sit ní kékeré tó ṣoríire bí Davido jẹ́rìí ọ̀rẹ́ ìyá ẹ̀ ní Kẹ́mi Olunloyo jẹ́ tó bá dẹ̀ ń sọ̀rọ̀ fún ìgbà tó fún ọmọ kan lóyún nìbàdàn tó lòun ò gbà Davido ṣe kí ni Kẹ́mi tẹ̀sí lójú dáadáa ọmọ yẹn lọ́hùn lọ́jọ́ náà lọ wọ́n ti gba ọmọ náà lónìí Kẹ́mi ó lè dàbí blogging kó máa sọ òyìnbó fún ibọn ó ń try láti ṣe àwọn nǹkan tó dáa out of that nonsense tó bá sọ it's not saying nonsense there is truth in it but systematically you jealous of people ESABOD to just praise yourself máa sọ pé international blogger worldwide àwa tó wà náà àwọn tó promote ẹ̀ ìgbà yẹn ó bá ti Kẹ́mi Olunloyo jẹ́ láti fi promote ààrẹ ó ń ṣe terrorism you are working for terrorists ESABOD kò ń ṣe rọ any wèrè tó bá sá sí abẹ́ ẹ̀ they are all terrorists they are useless to the core they are killers ó sọ pé Kẹ́mi Olunloyo ń speak báyé Kẹ́mi ti bàjẹ́ ó ń speak fún ó sọ pé justice for Mohbad irú ọmọ Mohbad tó wà lọ́wọ́ tiẹ̀ ó ti fi ṣètùtù ayé náà ó ti fi ṣètùtù kó o bá lè máa tewé wọ́n máa sọ pé look at my face at 60 kìíní kan bóyá ló mọ̀ ó darúgbó jọjọ́ orí ẹ̀ lọ madam sọmọ pé ọtọkọrọdọọmù lèmi ìwọ ló fún mi lórúkọ àgbọn kò ń ṣe èmi mò ń jẹ́ bẹ́ẹ̀ láéláé lèèyàn ti máa ń jọ àwọn tó bá bí mo jọ àwọn tó bí mi mo jọ bàbá mi mo jọ ìyá mi ò slim bàbá mi ò slim bàbá mi ga ó dẹ̀ sọ̀ra ṣótiyé mo jọ àwọn tó bí mi ṣótiyé bẹ́ẹ̀ yẹn ebú tó lè jáde tó wá sọ nìyẹn tó bá ba yé èèyàn jẹ́ tán tó bá wọn dọ́gbọ́n gbowó lọ́wọ́ èèyàn tán wàá wá ṣe tán wàá dojú ìjà kan wọn bí pé ó jẹ kankan rí tó bá di lọ́la ń sìn kí
Davido ọ̀tá ẹ̀ kó ní problem ó máa bu dáadáa tẹ́rùlé àgbàdùlé tó máa bú bàbá ẹ̀ sí tó máa ní àdẹ́sẹ̀ wà ní Dublin gbogbo wọn á kàn tẹ́ bí wèrè pé wèrè ta ló fẹ́ lọ máa gbé wèrè lọ́kọ́ tí wọ́n máa rí ẹ pẹ̀lú wọn gbogbo nǹkan tẹ́ ẹ̀ máa ti ṣe tán ìwà wá jókòó tí wàá ló fẹ́ máa bẹ̀ sí ẹ lọ́jọ́ yẹn lọ́ọ̀ bó ṣe jókòó nìyẹn tó sọ ìgbà tí wọ́n ti wọlé sí bàbá Buhari ti wọlé o ìwọ ló máa jèrè rẹ̀ àwọn kan ní Nàìjíríà ló ṣiṣẹ́ yẹn ìwọ ni wọ́n gbèrè wá fún àwọn tó gbé wá fún ẹ lónìí nǹkan ó bú wọn ní ó fojú wọn gbolẹ̀ ó sọ ń gbà yẹn láti ọkàn fẹ́ gbèrè fún ẹ nítorí pé wọ́n fẹ́ kó bò wọ́n láṣìírí ṣáàṣì wọ́n dẹ̀ bò sí ẹ kóbó àṣìkálòwò bá bò kò sẹ́ni tó lè bò stop your bullshit stop your bullshit let people express them feeling. Governor Olunloyo is a governor and also minister ngba kan rí when no is a politician big politician in Nigeria may he so rest in perfect peace ọpẹ́lọpẹ́ àwọn newspaper Punch ṣe olóba film post now just want to clinch with kìnnì kan wàá máa ṣàrẹ wọn ṣàrẹ wàá máa ṣàrẹ ọmọ mi ni Davido is my son ṣé Davido jẹ́ lẹ́kan ni ìwọ tó mú lẹ́kan tó bá yí ẹ̀jẹ̀ tó mú bàbá lẹ́kan tó sọ́ di abirùn tó fi sílẹ̀ sí Ìbàdàn èmi àti bàbá ọmọ mi ajá ó kú lè ní ó rí bí mo ṣe lọ síbẹ̀ ni ọjọ́ tí àwọn ìlọ̀sẹ̀ tó kú bẹ̀yẹ pé ló ṣẹ́ fún wọn ọjọ́ tí bàbá ọmọ mi yẹn kó tó di pópó ọjọ́ tó kú sílẹ̀ báyìí wọ́n wà náà tó fi òkú ẹ̀ ń gbolẹ̀ náà olóṣìnà náà tó pò láṣọ rẹ lórí kan gbogbo àwọn tó bá ṣe pé ìwọ ò jealous ó mọ̀ ní deep down you a jealous bitch you a jealous bitch ó kàn máa ń pretend ni wípé o love ẹnìkan ọmọ Ìyábọ̀ ń ṣe ìyàwó ó ṣí ẹ̀ irọ́ ló pa náà ṣáàjọjẹ máa ń lù tẹ́lẹ̀ kò bá níní o láti Kẹ́mi ó ń bèrè fún justice fún Mohbad o láyé ẹ̀ ti bàjẹ́ ṣé wo bèrè fún justice ńgbà kan ibi tó bá rí páyé ń yí sí ló máa ń yí tó bá rí pé rò pọ̀ bẹ́ẹ̀ sí wàá sáré yí wàá ṣe pé ẹni fẹ́ gbà lọ́wọ́ wọn wàá sáré mú story kan wá àwọn kàtẹ́ ni kíníkan ni wàá máa sọ o láwọn èèyàn ní parliament o láwọn èèyàn ní kíníkan ìwọ tó yẹ pé tó bá ń jẹ lẹ́nu báyìí ló mọ̀ gbogbo àwọn tó bá ṣoore fún ẹ báyìí ló máa ba ayé wọn jẹ́ àdìẹ́ àwọn tó bá tún tó fẹ́ máa ṣe competition pẹ̀lú tó rò pé ó fẹ́ mú wálẹ̀ ló máa ṣe kinní pẹ̀lú náà àwọn wèrè ló bẹ̀ dòwò pọ̀ náà àwọn òsínwé ló bẹ̀ dòwò pọ̀ at the end of everything àwọn tó bẹ̀ dòwò pọ̀ wọ́n ì máa ya wèrè last ni because anointing máa ń flow from head to toe ni àwọn tó bá bẹ̀ ṣe òdòwò pọ̀ wọ́n ì máa sínwín because ó bí ọmọ tiẹ̀ ó tọ́jú ẹ̀ ọmọ tèmi Ṣọlá yẹn ó wá sọ́dọ̀ wá ṣe interview ṣó o dẹ̀ ti rí pé gbogbo nǹkan tó wá sọ fún ẹ just for you not to kó má bàa gbẹnu sọ̀rọ̀ ẹ̀ kó má bàa bá yé ẹ̀jẹ̀ ó parọ́ mọ́ mi ń gbà yá dẹ̀ dákẹ́ ṣó ti yé láti protect gbogbo àwọn tó sáwá sọ́ndà ẹ bí irú àwọn sáríà ṣé gbogbo tí mo sọ pé wọ́n ṣe fún mi ṣé mo purọ́ mọ́ wọn gbogbo wọn ṣé mo purọ́ but ìwọ gbogbo tó bá ti lẹ́yìn kan ṣe nǹkan burúkú ìwọ ló máa gbé sórí báyìí ni wàá ní kán wá sọ̀dẹ̀ tó bá tán ti fún ẹ lówó wàá bá yé ọ́dà sì jẹ́ láti lè ṣe kíni láti sọ pé o fẹ́ jẹun Davido fún ẹ lówó ń gbà yẹn tí Davido bá fún ẹ lówó ṣó máa sọ̀rọ̀ ẹ̀ tẹ́mi ẹnìkan tó tí ò fún ẹ lówó tó sọ̀rọ̀ ẹ̀ dáadáa ó lè ọjọ́ tó bá tún gbọ́gbọ́ fẹ́ lómi lówó báyìí wàá jáde fún ni ó lè àfipá gbà nǹkan ṣé ìwọ nìkan ló jẹ́ ọmọ Ìbàdàn ni nítòótọ́ Ìbàdàn is a good country I mean it's a good state the giant city in Africa the largest in Africa ni but wọ́n ní oríkì kan Ìbàdàn níbi tí ó lè gbé ń jàre oní nǹkan ṣé ìwọ nìkan kì í ṣe gbogbo wọn lórí kìyẹn ṣiṣẹ́ lára ẹ̀ ṣé ìwọ nìkan ló ṣiṣẹ́ lára ẹ̀ ni ó lè ní ẹ́ ó dẹ̀ máa fẹ́ máa jàre àwọn oní nǹkan wàá máa ajá kéèyàn báyìí ní ajáka nìyẹn ajáka stop your bullshit Davido is not your son Davido is not your son if Kemi Olunloyo tó bá lè kàn forgive kó kàn forget kí bitterness tó wà ní ayé wọn yẹn kọ́lọ̀ ń bá mi yọ gbogbo bitterness yẹn kúrò I've been in her shoe mo lè má rí experience tèmi àti ẹ̀ ó lè má jẹ́ the same thing but she's not lying gbogbo tó ṣẹlẹ̀ sí ni ìwọ ọjọ́ mélòó ni bàbá tiẹ̀ gbé sínú mọ́tò tó sọ pé a fẹ́ lọ wọ́n ń ṣe rally o àbí àwọn kan wọ́n ń jà o nítorí àwọn dẹ̀ wà ń power tí wọ́n dẹ̀ mọ̀ pé wọ́n wà ń power tí wọ́n dẹ̀ ń lọ táwọn àwọn tó ń protest tán lọ attack wọn ṣó ti ṣẹlẹ̀ sí wọ̀rí ni ṣé dáàdì ẹ̀ ṣe politics ni ṣé dáàdì ẹ̀ ó ṣe politics kò ṣe politics náà gbogbo ọmọ Olúnlọ́yọ̀ torí pé ó fẹ́ máa ṣojú ayé nítorí pé Priscilla ń kọ́ nísìn ó lérò àwọn èèyàn òun ló ń trend lọ́wọ́lọ́wọ́ olóòtí mọ̀ Ìyábọ̀ Òjó ti pẹ́ tó ti ń sẹ̀ǹdì owó sí ẹ ó lè sọ̀rọ̀ kan pé wọ́n sẹ̀ǹdì ó lè sọ̀rọ̀ pé
kó má send owó sí ẹ kó ló gbé wọn ó pọ́n wọlé ìgbà yẹn ó gbé ó send owó sí ẹ ni òun náà ló ṣe bẹ̀rẹ̀ sí pọ́nlé Davido send owó sí ẹ so you are bullying them for them to send money to you let me tell you kò send tó send owó sí mi kò dẹ̀ ń ṣe pé bóyá orí mi burú torí mi ò bá yé èèyàn jẹ́ láti sọ pé mo fẹ́ fi gbowó torí ẹni tó bá ti tajà erùpẹ̀ ó máa gbowó òkúta èèyàn kì í gbin fúláwà ẹ̀ tán kó lóun fẹ́ máa fomi gbóná wọn ó ń gbin fúláwà tiẹ̀ ó dẹ̀ ń fomi gbóná wọn ó dẹ̀ fẹ́ kó yè ó dẹ̀ fẹ́ kó jáde dáadáa bíi ti others tó fomi tútù wọn ó mọ̀ pé omi gbóná ló fi ń wọ́n ayé àwọn ọmọ ẹni kí ló dé tó fẹ́ kí ló dé gan èló ló gbà gan bó ṣe ló gbowó tó lórí social media yìí ó lówó tó kí lórúkọ di celebrity mo fẹ́ fi ẹwé má jẹ́ fi ẹwé ti Nàìjíríà ó lówó tó celebrity kan tó kéré jù ní Amẹ́ríkà ó lówó tó wàá máa sọ̀rọ̀ ilé kan ó ra ní 100,000 ní Turkey ṣé tí a bá sọ̀rọ̀ àwọn èèyàn ńgbà yẹn ṣé àwọn tó wá sọ́dẹ̀ tán sáré wá sọ́dẹ̀ ṣé wọ́n máa sáré wá láti jẹ́ kán lè fowó bribe ẹ̀ kán máa fowó díẹ̀ lẹ́nu àwọn wèrè ló ń fún ẹ lówó pé kó o lè máa ṣe mess Aunty Kemi is better than you 100-fold kó ṣì dànù lọ sọ́rí pé mo fi madam sí you are too mean and wicked ó wá ní kí Kemi kó lọ kú dànù orí tiẹ̀ gbàbọ̀dẹ̀ nìyẹn èèyàn máa lọ nínú trouble ò ní pity fún wàá máa ní kó lọ kú dànù bó ṣe máa bákú nìyẹn àbákú laṣọ awo how can you be so mean and wicked ìkànnì ẹ kó ṣì dànù àgbò òfò rádaràda ọbọ Ìbàdàn Aunty Kemi is talking let me tell you Aunty Kemi kò ó ní Einstein tó bá ti ń sọ story yẹn ó ń wá sympathy ni o ìwọ wá sympathy ṣé Kemi Olunloyo wá fún ìwọ nígbà tó ń sọ gbogbo story tó sọ ti ọkọ Gaddafi tó sọ ti bàbá Lẹ́kan tó sọ tó gbẹ̀sẹ̀ lọ́wọ́ ẹ̀ tọmọ ẹ wà ní òyìnbó tó lè jẹ́ kó lọ kí kó ra nǹkan fún tó ń ra nǹkan fún lórí social media tọmọ ẹ wà ní Dublin bẹ́ẹ̀ yẹn wàá máa sọ ìwọ nìkan single-handedly ló dá tọ́jú ọmọ sọ fún mi ìtọ́jú tó fún wọn àwọn ọmọ tí ò tí kọ̀ṣe tó ń skul tán ti lóyún tán ti bímọ Irish government ń sanwó ọmọ náà just àbí Canada ṣe ń ṣe tí America ń ṣe Irish government ń sanwó ọmọ ló bá wọn tọ́jú ọmọ stop lying wọ́n ń support yín má máa boss bí pé wọ́n nìkan ló tọ́jú àsìkò adẹ́lẹ̀ tọ́jú wọn irọ́ ti pọ̀ jù ìwà máa jẹ wàá fẹ́ di gbogbo èèyàn lọ́wọ́ mú gbogbo àwọn seniors ẹ ò mọ̀ gá ẹ lọ́gàá wàá mú gbogbo ọmọ burúkú àwọn ọmọ tó yẹ kó ṣe dáadáa a máa wọ àwọn ọmọ mi lónìí a máa wò pé kó dẹ̀ wù wákàdé bá wọn sọ̀rọ̀ lónìí o but ó ti lò wọ́n ó ti bà kárí àwọn jẹ́ ó ti sọ gbogbo wọn di ọ̀tá everybody ó ti sọ wọ́n di ọ̀tá everybody you be going around children like you wàá máa sọ pé o ní love wọn just to fight to use them to fight your battle kó máa believe pé onímọ̀ zoo níbo ó ní ṣan let me just tell you the truth ẹ̀yin èèyàn Aunty Kemi Olunloyo she face trouble ẹni tí ó bá dẹ̀ tí ìwọ bàtà kan rí tó le kò ní sọ wípé kò lè mọ feelings kò lè mọ nǹkan tí wọ́n sọ èmi mọ̀ pé 89% of ọ̀rọ̀ tí Aunty Kemi sọ Olunloyo òótọ́ wà nínú ẹ̀ o òótọ́ ni kò ṣe rọ́ o ṣùgbọ́n àwa Yorùbá yìí náà a kì í fẹ́ ràn àwọn èèyàn tó bá ti ní problem báyìí la máa ń fún ní more problem a máa jẹ́ kó lọ nínú trouble yẹn bíi pé bóyá ẹ kó ṣe Ọlọ́run ẹ̀yin dẹ̀ ló ṣẹ̀ Ọlọ́run ò kì í korò Ọlọ́run ò burú tó yẹn èèyàn ló ṣẹ̀ èèyàn ló wà ń díẹ̀ ẹ má máa fìyà jẹ àwọn èèyàn bíi pé bóyá ẹ̀yin nìkan ni wọ́n dálé ayé fún èèyàn lọ nínú trouble bẹ́ẹ̀ yẹn ó lòun wá Nàìjíríà ojú ẹ̀ rí ìwọ with boldness ó lò wà nínú àwọn tó ń jẹkún tó petition tó báyé ẹ̀jẹ̀ tẹ̀ set ẹ̀ up tó kó sínú trouble wàá máa sọ gbogbo story ló mọ̀ ó rò pé gbogbo àti mo ti wá Nàìjíríà ó rò pé mi ìrọ́wọ́ yín ni ẹ̀yin tí mo rí ọwọ́ ẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí mi ò tí ìwọ ọwọ́ ẹ̀ number 1 mo rọ́wọ́ Ìyábọ̀ Òjó bẹ́ẹ̀ ni mo rọ́wọ́ K1 dáadáa mo rí ọwọ́ ẹ̀yin èèyàn púpọ̀ o even àwọn èèyàn sẹ́ ń blog yẹn ṣé rí pé mo ṣe bí pé mo rí yín mi ò rí yín torí mo fi gbogbo yín sínú àdúrà mo dẹ̀ ń bẹ̀bẹ̀ mi kì í lọ tán pípẹ́ ayé èèyàn I don't study people I don't go after people
mi ò kì í lọ kí n máa lọ wádìí èèyàn tó kó jẹ mi ò I don't do it I don't know why tẹ́ fi ní time bẹ́ẹ̀ ṣe wà ní àwọn èèyàn ló yẹ kó máa wádìí yín bí àwọn paparazzi kan máa lọ around you but you be the one sending people owó tẹ ní owó burúkú láti mọ kí ló wọ̀ báwo ló ṣe rí skin ẹ̀ ńkọ́ tó ti dáa ṣé ìyá ti jẹ́ ní nàìjíríà tẹ máa wá bí ìyá ṣe máa jẹ èèyàn pé you want to be champion all the time ẹ̀yin nìyá máa jẹ at last ọlọ́run máa bá mi kó sí àǹtí yẹn nínú á dẹ̀ bá mi tù nínú á dẹ̀ bá mi ṣàánú fún and again àwọn ọmọ tí o sọ pé ó ní syndrome yẹn tó o sọ pé gbogbo ọmọ àti Kẹ́mi pé gbogbo pátá ló wà the form well I don't want to say anything for now over that àwọn ìlú tí a gbé nígbà mìíràn àwọn ìlú táwọn èèyàn bá gbé nígbà mìíràn it can cause you trouble àwọn nǹkan tí àwọn Nàìjíríà máa rí tí ò tí jẹ́ kankan ṣọmọ wọn ń datọ́ ni àwọn ọmọ tó gbé wá sí Nàìjíríà gbà yẹn tí àti Kẹ́mi gbé wá sí Nàìjíríà ṣe rí kó dàbí abirùn ni ìwọ sọ pé gbogbo wọn ló wà deform ló ní syndrome kí ló pè wọ́n ná I want to know mo fẹ́ mọ̀ wọ́n rántí ó ní gbogbo wọn pátá ló ní kinní kan kí ló ṣe àwọn ọmọ yẹn when people looking gentle when táwọn ọmọ mi bá calm wọ́n máa ní orí wọn ò pé ni torí pé wọn ò mú gbóbi tiẹ̀ wọn ò mú gógóró wọn ò ṣe yánmayànmá bí wọ́n ṣe train ọmọ ó train ọmọ ẹyẹ lẹ́ẹ̀kan títí di òní ó lè produce lẹ́ẹ̀kan ó mọ ibi tí lẹ́ẹ̀kan wà up to date inú ẹ̀ ò dẹ̀ bàjẹ́ wọ́n dẹ̀ máa sọ pé yíyí wàá máa wọṣọ òṣì kan wàá máa fẹ́ sọ fún wa iye kan tó ṣe kíní kan wàá máa ṣe competition orí burúkú that's not life man I am telling you tó bá ti fẹ́ ṣe competition wàá ṣe pẹ̀lú àǹtí mọ́ dúdú kí lorúkọ àǹtí yẹn tó slim yẹn wàá tún ṣe pẹ̀lú kí lorúkọ ẹ̀ àwọn ẹgbẹ́ kó ṣe pé kò kàn jókòó sórí social media yẹn kó kàn máa dà wọ́n láàmú gbogbo àwọn èèyàn tó bá ti lè mọ̀ pé ayé wọn dájú tiẹ̀ lọ kó make sure kó fẹ́ rẹ́ndà wọn useless tán bá ṣiṣẹ́ tán tó yẹ kó gbèrè kí wọ́n fẹ́ jókòó láti máa gbèrè wọn ọlọ́run ò ní gbà fún ẹ you are a wicked soul mi bí mo ṣe sọ pé mi ò lè bá Àbíkẹ́ ṣe tó mi ìrò pé Àbíkẹ́ gan wicked tó Àbíkẹ́ náà wicked o but ìwọ ló wicked jù ìwọ ṣe ń jà lójoojúmọ́ pé Àbíkẹ́ ńkọ́ ó àtàkẹ́ ìwọ ṣe ń jà kí ló dé tó máa sọ pé kí àǹtí Kẹ́mi kó má sọ̀rọ̀ Ìyábọ̀ tó sọ pé òun ló jẹ́ kó ràn òun o kó ràn lọ sẹ́wọ̀n kí ló bá rán yàn lọ sẹ́wọ̀n fún tó bá ṣe tán tó ràn lọ sẹ́wọ̀n for real tó máa sọ pé kínú ẹ̀ dùn ẹ̀bẹ̀ wo lẹ fẹ́ bẹ́ntì kòkó pa ìyá ẹ̀ jẹ ó ti wà nínú orúkọ ẹ̀ tó bá forgive ẹ máa kì í ṣe pé kì í ṣe pẹ̀lú agídí ṣé Ìyábọ̀ lè gbarú ẹ̀ ni torí pé wàá ti ṣe pé ìwọ ní ó ní kí n kàn lórí social media ó lè pààyàn kó jẹ́ ni èèyàn mélòó ló lè nà pa ìwọ tó yẹ pé wọ́n nù ẹ̀ ní Dublin jọ yẹn kò sí anybody tó speak fún ẹ mo speak fún ẹ lẹ́yìn tí mo speak fún ẹ tán o tún padà lọ kò láìpẹ́ láwọn èèyàn ni tó tún á dì pẹ̀lú mi èèyàn kì í ṣèkà kó a máa retí oore tó ń fún ẹ yẹn kò ń ṣoore àwọn èèyàn kàn ń fún ẹ ní owó láti bà tiẹ̀ jẹ́ ni owó tó ń fún ẹ wọ̀nyẹn owó má ṣe ríire owó bàtọ̀ ọmọ ẹ̀ jẹ́ owó fújọ́ ọmọ ẹ̀ ò ní da òun ló ń gbà ó love àwọn ọmọ ẹ you are wicked soul ẹni tí ò bá ti kí ẹ̀ fọmọ tiẹ̀ kí ló fẹ́ rò kó fẹ́ kí ẹ̀ fọmọ lọ́mọ ó ṣò nínú attitude ẹ̀ you are only pretending that you love Priscilla kí ló love nípa Priscilla ó love ẹ̀ for anything ó love Priscilla for anything ó kàn máa fi kawó ni wàá fi ṣe kíní lórí YouTube kó máa nígbà tí Facebook ò ti sọ mọ́ wàá fi cash out ìyá àsàlẹ̀ àwọn ọmọ olè ìyá àsàlẹ̀ àwọn terrorist ìyá àsàlẹ̀ àwọn olórí burúkú kí ni àǹtí Kẹ́mi ṣe tó bá ń ṣe pé justice for Mohbad ìwọ kì í ṣe tó wù ẹni why tó fi jẹ́ dictator tó fẹ́ máa dictate fún gbogbo èèyàn you want them to live their life bó bá ṣe wù wọ́n ó fẹ́ kó máa lè sọ pé bàtú bá ní problem yẹn ìwọ ló fún lówó wọ́n máa fẹ́ ṣó sí rí báyìí wọ́n fún mi 2,000 lánàá wọ́n fún mi 3,000 wọ́n sẹ́ni owó fún mi wọ́n sẹ́ni bá fún mi ìwọ nìkan ló fẹ́ máa sọ bó ṣe ṣe fún àti Àbíkẹ́ communication nìyẹn gbogbo èèyàn pátá ló ṣe fún ẹ̀yin kò dẹ̀ gbádùn wèrè ní yín bẹ́ẹ̀ ṣe wà yẹn original craze ẹ craze kì í ṣe pé bóyá wọ́n purọ́ mọ́ yín ẹni bá pè yín wèrè ó kàn fún yín ní ohun akólé ìdí yín ni kì í ṣe pé wọ́n purọ́ mọ́ yín you are mad for real ẹ mad àwọn ìlú tẹ wà ọlọ́pàá wọ́n mọ̀ pé ẹ mad wèrè yẹn lẹ́ fi gba ìwé àtúnwá máa ń pìtì yín àtàyìn pé òkè o
ó bóyá lagatin àti lagaflex tó ń fún yín gbà yẹn nígbà tẹ́ fẹ́ gba ìwé by fire by force ní Dublin bóyá òun ló affect brain yín àtúnwò bẹ́ẹ̀ fún yín ẹkùn máa fi gbogbo abẹ́rẹ́ wèrè yín ẹ máa fi máa dàgbòrò rú téèyàn bá fẹ́ complain pé ẹnìkan ṣe nǹkan fún ẹ máa shut up ẹnu ẹ̀ wọ́n máa ní ìwé àgbà búlì pé ní orí gbogbo kíní kan social media you are their leader fún àwọn ta ni ìwọ tó ṣe leader fún ọmọ ẹ ṣe leader jẹ́ ká rí ọmọ ẹ lẹ́kan yẹn kó tó bú ọmọ ẹlòmíì kó síwín pọ́ ọmọ ẹ gbogbo ẹ̀ ṣe bọ́ ọmọ Kẹ́mi Olunloyo wà láyé ọmọ tiẹ̀ lẹ́kan gbé wá jáde ó ṣe interview fún ọmọ mi mo wà Nàìjíríà mi bá jìnnìjìnnì máa bá ní bí pé kí n tètè kó Nàìjíríà ló máa jọ ọmọ tiẹ̀ ń dà arítẹ́rì mọ̀wé àfàpádìbò tiẹ̀ mọ́lẹ̀ ẹni bá fẹ́ yọ ètí ojú èèyàn máa yọ tiẹ̀ dáadáa ni ìwọ tó tọ́jú ọmọ ìwọ tó useless nílé both in and out wọ́n máa sọ̀rọ̀ ẹnìkan àti Kẹ́mi kàwé náà ó lọ sí London ó lọ sí America ó kàwé from London to America from there to Canada ó tún kàwé nígbà tó tún débẹ̀ ìwọ ò ká nǹkan kan yàtọ̀ sí kó máa sọ fún wa pé o ṣe kinní kan irọ́ ló pa ó ṣe anything a máa pe goddess ESABOD doctor goddess ESABOD onírọ̀ òṣì àgbàyà rádaràda òbàyé jẹ́ abatọmọlọ́mọ jẹ́ fi powó ṣe báwọn kan ló ní kí lorúkọ ẹ̀ ní wọ́n ní shop ni wọ́n ti ẹ̀ jẹ́ pé wọ́n produce oògùn gangan kò ṣe pé wọ́n lọ ra ewé ní China wọ́n rà ní India wọ́n ra gbogbo ẹ̀ wọ́n máa gé fún wọn wọ́n máa pa irọ́ papọ̀ fún wa àrà tún tà àtọwọ́dọ́wọ́ kaṣá láròbọ̀ ṣe báwọn ẹlòmíì lódìdí tó ti lọ gbá ìmọ̀ lórí gbogbo kí ni tó dẹ̀ yẹ pé wọ́n produce oògùn gan wọ́n jẹ́ káyé mí náà kí lẹ́ ń ṣe gan tẹ́jẹ́ kárí mú mi tẹ́lẹ̀ bá ṣe wá fún tẹ́lẹ̀ bá ṣe wá sọ pé o lè wá fún tẹ́lẹ̀ bá right wá sọ pé wàá sọ di ro tó bá right wá sọ pé wrong sọ fún wa o challenge gidi mo fún ẹ o sọ fún àwọn tó baby sitting kékeré o tó jẹ́ ọ̀rẹ́ ìyá wọn tọmọ wọn dẹ̀ lógo bí Davido ṣe lógo ọ̀rẹ́ ìyá Davido òun ni Kẹ́mi Olunloyo Davido dẹ̀ ṣoríire láyé ìwọ òbo onílòmí wúmi kí n lògó ẹni o ò lè rógbò mi lò ṣótiyé o ò lè rógbò mi lò àwọn tó rẹ ń jẹ́ lánàá gan wọ́n try wọn ò lè rí lò ṣótiyé bẹ́ẹ̀ yẹn Davido leave Davido alone o lè ìwọ gangan ló lè ìwọ gangan ló yẹ kó kó lórí cyber space wa we don't want you on our cyber space àgbà bully wicked soul apọmọlọmọlẹkùnjayé ìka èèyàn ọkọ ẹ ẹni tó bá ti fẹ́ máa sọ̀rọ̀ èèyàn níbí báyìí ájẹ́ntì ọkọ ẹ tó wà ní ayé tó ṣoríire ọkọ ẹ ò ṣoríire gbogbo àwọn tó bímọ fún kò sí tó ṣoríire ilé ọkọ tó bímọ fún Ìbàdàn yẹn wọ́n sọ pé ó fẹ́ try láti ra ilé ńgbà yẹn kó fẹ́ ralẹ̀ gbà tó fẹ́ báyìí kó ralẹ̀ ilé ìyá ẹ̀ ló gbé ilé tí ìyá ẹ̀ gbé ló ní bàbá yẹn gbé ó tún ṣe lẹ́sẹ̀ ó tún ba ẹsẹ̀ ẹ̀ jẹ́ bàbá yẹn ronú títí tí ẹsẹ̀ fi jẹrà mú bẹ́ẹ̀ bàbá yẹn ò dẹ̀ níyàwó méjì tí date kò bí ju àwọn ọmọ méjì yẹn lọ wá dẹ̀ máa ṣépè fún wọn lójoojúmọ́ ẹ̀sáàpù wo ló jẹ́ gan-an Ìjẹ̀bú ni wọ́n pe máa yan ará Ìjẹ̀bú tó bá sọ̀pọ̀tì ọmọ àlè Ìjẹ̀bú ni ẹnikẹ́ni tó bá sọ̀pọ̀tì ẹ tó jẹ́ ọmọ Ìjẹ̀bú ọmọ àlè gidi ni kò ń ṣe Ìjẹ̀bú ìwọ tó jẹ́ pé ọkọ Ìjẹ̀bú tó fẹ́ ọmọ ayé ẹ̀ ó bá jẹ́ ará Ọ̀ṣun state tó bá sọ̀pọ̀tì ẹ kò gbádùn bíi tiẹ̀ torí Ọ̀ṣun state òun ni Gaddafi ó bá yé èèyàn náà ó fọmọ́lẹ̀ ni. And Davido is my son. I am going to collect the name of Davido from your mouth, Kemi. Ọmọ burúkú orí ẹ gbàbọ̀dé ni orí tí ẹ ò gbàbọ̀dé orí tí ẹ ò gbàbọ̀dé ni wọ́n gbọ́ odidi ọmọ sọnù lọ́wọ́ ẹ orí òkú ẹ ò ráyè ẹ tọ́mọ bá kú bàbá ọmọ mi kú sí àmọ́ bí tí wọ́n sì ń ṣe òláláwo ń jọ yẹn sọ fún wa bí tí wọ́n sin ọmọ ẹ sí ó dé Nàìjíríà ń gbà nígbà tí wàá sí gbé wálé ó jẹ àmàlà 6,000 lọ́jọ́ kẹta ó rówó san owó òyọ ó fi káàdì sí báyìí ó declare ní straight away lẹ́yìn ìgbà náà tó gbé débẹ̀ wọ́n ṣe wá fún ẹ lówó a ṣe blogging àwọn kan mistake wá wà ó wá gbé yẹn wàá máa búlì wọn sáré gbé lọ sórí wèrè kíní kan million blog yẹ ó wá gbé lọ síbẹ̀ ó wá báyé wọn jẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí fowó bẹ̀ àwọn tó fowó bẹ̀ sí win ni no you are not relevant tó bá sọ pé relevant wèrè ni wọ́n. Anybody bá ti ṣe nǹkan burúkú báyìí ọ̀dọ̀ ẹni wọ́n bọ̀ wá ní you defend them. Ọláyé Kẹ́mi ti bàjẹ́ ó sọ pé lórí YouTube ó sọ pé justice for Mohbad ìwọ ò sọ bẹ́ẹ̀ rí ni ọjọ́ tí wọ́n pè mí
tẹ́nìkan pè mí tó send message sí mi tó sọ pé bí Elégùṣì kíákíá mà ló sáré ló lẹ́nìkan tí ó mọ Elégùṣì o wọ́n sáré gbé fún ẹ mo dẹ̀ mọ̀ ń pẹ́ ń gbà yẹn Wàsíù àti gbogbo àwọn tí mo ti sọ̀rọ̀ wọn ò ní fẹ́ ṣé orí pé mo jan pátá ni mo rí Elégùṣì mo ti rí àwọn ọba rí mo rí jòyè rí mi ìṣẹ̀ máa rí yàn sí èmi gan nísìn ni kán dẹ̀ máa rí mi ìwọ ló fẹ́ rí yàn o ò dẹ̀ rẹ́ anybody rí bàbá Kẹ́mi Olunloyo yẹn gan tí ẹ̀ bá kúkú jọ gbé ládùúgbò ò rí wọn rí ilé bàbá Kẹ́mi Olunloyo tó wà ń bàdàn nínú estate yẹn nígbà tí bàbá Alhaji Kaska àbí ìyá wọn ni tó kú inú ilé wọn la sùn síbẹ̀ yìí ilé wọn ń bàdàn kì í ṣe rán ìwọ ó kàn máa ń jam talk ni ó kàn máa ń janu ni gbogbo rẹ̀ story ni for the gods àti Kẹ́mi go through stress ó go through trouble and you are part of the people who contribute that don't nonsense things bó ṣe kan gbogbo ìwé nìyẹn tó ní kan bayé ẹ̀ jẹ́ tó ní wọ́n deport ẹ̀ ó sọ̀ sí tó deport that lady and láti ìgbà yẹn náà ó ò tí ì filẹ̀ nǹkan tó fẹ́ náà ń gbà yẹn náà ni pé kó máa fún kó máa tọrọ owó wá lórí ẹ̀ gbàbọ̀dẹ̀ gbà tó rí ọmọ ti àkọ́bí fọ́sàn ẹ̀ ti gbàbọ̀dẹ̀ ó máa fẹ́ kó rí gbogbo ọmọ gbàbọ̀dẹ̀ ni àtórí anybody kó gbàbọ̀dẹ̀ ni ìkànnì ẹ̀jọ̀ kẹ́ kó sì lọ tẹ́ bá wọ ẹgbẹ́ kẹ́gbẹ́ òṣì kan tẹ́ bá lè fi tó ayé èèyàn ṣe ẹ lọ kó sì dànù ẹni tó bá ti ní ẹgbẹ́ tí ò fi táyé èèyàn ṣe ẹgbẹ́ òwèrè ló gbà kó jẹ́ kó lọ gba abẹ́rẹ́ òsínwó ẹ kó lọ má gba abẹ́rẹ́ lọ́dọ̀ Irish government tó bá yí ẹ jẹ́ kó jẹ́ káwọn ọmọ Nàìjíríà sinmi kó jẹ́ káwọn èèyàn sinmi lọ gba abẹ́rẹ́ lọ́dọ̀ àwọn Irish tó bá yí ẹ jẹ́ Charles ò sọ wọ́n di wèrè ni tẹ́yàn bá bímọ sílùú òyìnbó mo ti sọ́rí a lot of people who collected some injection from abroad wọ́n lè dẹ́sí brain ọmọ tó ní tẹ́yàn bá wà careful they can do many things wọ́n dẹ̀ máa sọ pé wọ́n fẹ́ help ọmọ yẹn àwọn náà lè mọ̀ ọmọ wọ́n kọ́ máa fọmọ ṣe experiment a lot of things ó máa wú ni a lot of things ló ṣẹlẹ̀ a lot of things a lot of story àwa lè rè à ń gbọ́ a lot of story ìwọ́n kan máa jókòó sí àwọn máa tẹ́wé wèrè àwọn alẹ́ oléwé syndrome oléwé kiri kan ògbà yẹn náà gbé coronavirus oléwé corona oléwé gbá corona máa lọ ní so and so time òpùrọ̀ burúkú. òpùrọ̀ olórí burúkú ni ima Davido if you like wo could nobody go under that ESABOD tí àná tí orí ẹ̀ ò ní gbẹ dànù tí ò ní dédé ṣánkú because ọmọ tó bí fúnra rẹ̀ gan kò lè wò ó ni àná tí ẹ̀ ò kì í wu ọmọ àná tí Kẹ́mi ó sì ń wu ọmọ wọ́n lè jẹ́ ń tù tọ́mọ bá ti jẹ́ tọ́mọ ló ní syndrome ni torí wọ́n ń ṣe wọ́n náà wọ́n ti fún ẹ lábẹ́rẹ́ wèrè ó wá ń spark orí ẹ̀ ara ẹ̀ ò balẹ̀ mọ́ wọ́n máa fi wèrè kà pọ̀ everybody you want everybody to be like you want everybody to be mad like you every day wọ́n tó máa ṣàgbó sí wàá mu ògógóró wàá da gbogbo ẹ̀ bó ṣe ń rẹ gbó ló ń jẹ gbó ló máa fi gísìdì lórí social media wàá ló ń create content at your age wàá máa purọ́ mọ́yàn kiri tó bá rẹ́ nìkan tó ṣe pé léèmọ ilé ìbáyìí ìwọ ni gbogbo èèyàn ń sá fún wọ́n máa gbé yàn pamọ́ ni ESABOD ìwọ ni wọ́n ń sá fún ìwọ ló kọ́ gbogbo àwọn èèyàn wèrè tó wá yapa sórí mídíà ìwọ ló kọ́ wọ́n ṣẹ́ àwọn wèrè tó yẹ pé everybody wá síwín even gan list tó wá sọ pé ó di wèrè sí ìwọ ló kọ́ ń ṣẹ́ wọn ò lè sọ pé Auto-Bola ló sọ pé eléyìí báyìí nobody kò ṣe pé mi ò àwọn èèyàn wọn fẹ́ wá bá mi I don't want them tó bá ti ṣe nǹkan burúkú but ilé tiẹ̀ ó gbolè ó gbọ̀lẹ̀ ó gba òsínwín ó gba ṣiyèrè ó gba apààyàn wàá máa ṣe bí olórí burúkú wàá máa ṣe competition àwọn talẹ̀ gbé ẹ̀ ń bì báyìí tó bá ti dàgbà tó bá tiẹ̀ lówó wèrè ẹ̀ gan ṣó lówó ta ló lówó tó ó lówó tó ṣó lówó tó àbúrò Davido àwọn ọmọọṣẹ́ Davido gan ni àwọn tó ń bá Davido nulẹ̀ ṣó lówó tó wọn tó máa pariwo amẹ́mí nàníà ó ti parí ìyẹn ti wálẹ̀ lára ẹ̀ àtọjọ́ tí Mark Zuckerberg ti sanwó mọ́ lórí social media ni ayámẹ́ mínàníà ìyẹn ti stop ṣé ẹni tí nísìnyí ó wá ní Davido odidi Davido one of our best star ní Nàìjíríà one of the best tó yẹ pé wọ́n mọ̀ all over the world ìwọ wá pè ní ọmọ tiẹ̀ níbo nílé kan wà ẹni tó bá ti fẹ́ sọ pé ọmọ ẹnìkan ọmọ òun ni a máa rí ọmọ ẹ̀ fọ́sọ̀nù ẹ̀ ó ti yé kò ń ṣe pé ó máa mu gbóyó kò ń ṣe pé ó máa rìn wọgbó kò ń ṣe pé ó máa gbé ọmọ láti Dublin nígbà tọmọ yẹn bá ba ayé jẹ́ tó jalè tó kọ́mọ lólè tó kọ́mọ níwà burúkú tó mu gbó tọmọ mu gbó tó wá dọ̀pọ̀ ọmọ síbàdàn tọmọ rìn lọ sọ́nà ọlọ́dẹ tí mọ́tò gbàdànù tí wọ́n rókù tó ráyè
kó máa pe ọmọ tí wọ́n fi ọlá tọ́ tó wá jẹ́ godson Megidana ìwọ wá sọ pọ̀ ọmọ tiẹ̀ ni nígbà tó rí pé mo kọ́kọ́ ń gbé Megida yẹn ló bá kọ̀ ló kọ́kọ́ wá fún wa tó yá òun máa fẹ́ ni òkìríkan gbogbo tó bá ṣe bá máa wá fún olóbùkún nìyí olóṣò olóbò pàǹpà alára gbígbà alára gbàgùn ojú yín bí ojú yín tó kàn ṣe bí igú rẹ̀ lọ́bọ̀rọ̀ yẹn ojú yín bí ojú a máa gbé gòkó lójú ojú yẹn dàbí ojú igú rẹ̀ lọ́bọ̀rọ̀ tó gbé sílẹ̀ tó tí ooru ti mú a máa sọ pé look at my face àdì 60 kiri kan àdé èjì kó èjì bá tiẹ̀ jẹ́ 70 nìyí ta ló send yín message Wàsíù tó gbẹ lọ Nàìjíríà gbà yẹn ó bu ó fẹ́ pa ńgbà tó owó tó fún ẹ ó expire ó fu ó fẹ́ pa adúpẹ́ fọlọ́run àṣìwà Nàìjíríà báyìí wọn ò dé nobody pay my hotel nobody give me money Wàsíù tó gbalẹ̀ kò tí ì sanwó àwọn gbogbo wọn tó ṣí já iṣẹ́ fún ọtí compensate ọjọ́ 5 péré lò Nàìjíríà owó ti lọ ó ṣe lo some days more ní Zambia kó lọ holiday kan tí ẹ ló kó kan ló like 1 week ní Zambia kó fi lọ gbogbo ìgboro tẹ́mi bá lọ ìlú kan sì máa lo a week mbẹ́ ọjọ́ kẹta ló padà kíákíá ó ti lọ gbó gbogbo tó fẹ́ fi bú gbogbo wọn ó ti sọ pé gbogbo àwọn Nàìjíríà wọ́n ṣe fẹ́ẹ̀kì wọn ò fáìn wọ́n ń bóra gbogbo pátá tóró tí àwọn kan tó wà intimidated gba tí mo wà ní Nàìjíríà àwọn tó pupa tó dàbí òyìnbó tí bá lọ bìkan báyìí wọ́n máa pè wọ́n even àwọn ọmọ kan tó wà lọ́dọ̀ mi àwọn family kan wà tẹ́ pé wọ́n máa rí gbogbo ìtàn tó ń pa mórí náà mi sọ̀rọ̀ náà I see things not everything you talk bó bá lo pupa àwọn kan pupa jẹ tó bá lo dúdú wà rí àwọn yìí tó tún dúdú bí kókóró ṣì kí nìkan náà gan tó bá wà ní ìlú òyìnbó bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó bá bí ọmọ mẹ́ta sí abroad mi ò fẹ́ dárúkọ àwọn tó bá bí ọmọ mẹ́ta sí abroad tí kí if care is not taken ìkan nínú wọn máa bá ìbàjẹ́ ni I'm saying this with authority ni mo sọ ni mo ṣiṣẹ́ lọ hospital it's part of things àwọn ẹlòmíì fi lé hate mi nígbà tí mo wà ní ìlú nígbà tí mo wà ń Quebec yẹn because I speak for children I know a lot of things that wọ́n máa ń dìdí clash orí ọmọ wọ́n máa ń dìdí sọ àwọn ọmọ kan bẹ́ẹ̀ ni especially tó bá ti wá rí ẹ pé o jẹ́ àbótẹ́ lọ jẹ́ politician kan àbí wọ́n bẹ̀ jà people fight secretly wọ́n destroy lives àti Kẹ́mi ń sọ̀rọ̀ pé bàbá ń wo òun go through a lot of things because of his father it's true and àwọn bàbá kan náà kẹ̀dẹ̀rẹ́ wọ́n á wò pé okay o tó o bá ti jẹ́ pé àní ọwọ́ ọmọ yẹn wọn ò gbúdọ̀ gbé wọn síbi iṣẹ́ kankan but wọn ò ní kú nǹkan kan ní ṣe wọn but tó bá gbé wọn síbẹ̀ wọ́n lè ní short life wọ́n lè ṣe bẹ́ẹ̀ náà òun ló dọ̀yọ̀ òun ló tọ̀yọ̀ bọ̀ òun dẹ̀ lọ́mọ olú lọ́yọ̀ ó tán mọ́lú lọ́yọ̀ ó fọ́lú lọ́yọ̀ rí wọ́n máa sọ pé kinní kan ọjọ́ sí nígbà tó ń fẹ́ máa sọ pé travel or no travel nígbà yẹn mo sì rántí pé Kẹ́mi Olúnlọ́yọ̀ yẹn àti yẹn ó jáde ńjọ́ yẹn tó fẹ́ máa support àǹtí ẹ̀sàbọ̀ ṣàmì pé níbàdàn ń sìn dádì Olúnlọ́yọ̀ ló wà ṣàmì pé kinní kan ó yìí pọ́n ẹlé tó bá pọ́n ìwọ níwà máa já ráǹkì tiwọn tó bá ti lè fún ẹ ní ìjẹkújẹjẹ báyìí wà lọ mú gbó tó bá ti lè lọ mú gbó tó tún lọ wọlé báyìí tó tún lọ mú gbóyó wàá máa bẹ̀rẹ̀ sí tọ́ sí máa tọ́ sí kéde wàá máa bẹ̀rẹ̀ sí sọ yàmàyàmà ọmọ mẹ́ta táàtì Kẹ́mi bí torí pé míì wà nínú wọn tó gentle o máa rubbish gbogbo wọn ní pé they are all useless ọmọ tiẹ̀ tó tí ò useless nǹkan tell us nǹkan tó ń ṣe kí ni wọ́n dà kí ni dada wọ́n dà ń gbòòrò ọmọ ẹ̀ tí ò useless kí ni wọ́n dà ń gbòòrò. Fisílẹ̀ tí wọ́n fi ń ṣàkọyẹ ṣọ́mọ tiẹ̀ ni àbí Ìyábọ̀ Òjó tọmọ ẹ àwọn tó bá ti mú ìyá wọn tán ti ṣẹ lọ́rùn bí láì tí ìdàgbà ní ìlú ọdún ló pàyẹ́ o gbogbo wọn máa fi wọ̀ ṣe ìyá ṣé wọn lóní kọ́ lọ́ máa pàyà wọn ni. Davido let me tell you Kemi Olunloyo is better than ESABOD 10 billion forget. Ẹ̀yin pásítọ̀ àtẹ̀yìn kan tó bá ti ṣe Nàìjíríà tẹ́ máa ń mẹ́sọ̀ pé tó bá ti sọ̀rọ̀ yín báyìí náà àbí ìyá ẹnìkan ẹ máa fi jẹ́ ni ẹ máa sọ pé ìyá bàbá ẹ̀ ló ń jẹ ìyá bàbá ẹ̀ ló ń jẹ ìyá ẹ̀yin tí ọwọ́ òtí tẹ̀tẹ̀ ṣe politics yẹn àbí tẹ̀ jẹ́ pásítọ̀ yẹn ṣé ẹ̀yin ò dẹ́ṣẹ̀ ẹ̀yin ò dẹ́ṣẹ̀ tẹ́ yé purọ́ mú ẹ ń ba yé èèyàn jẹ wọ́n tó bá kàn halẹ̀ mọ́yàn tó kàn bá yé ẹ̀jẹ̀ tó kàn dì mú báyìí tó láyé ẹ̀ máa bàjẹ́ lọ́wọ́ wa ní sẹ́ńpé ó sọ̀rọ̀ ó sọ nǹkan tó notice ní àwùjọ you kill that person or you destroy ó jẹ́ kó kú sáyé Ọlọ́run máa bí ẹ o ẹ tó bá dẹ̀ ti bímọ sílẹ̀ kò ń dóró ẹ̀yin kọ́ là ń bá sọ̀rọ̀ ń sìn ẹ̀yin máa jèrè tí ṣùgbọ́n ESABOD tó yẹ pé tó bá ti ń ba ayé èèyàn jẹ ibi tó bá ti ń sunkún yẹn ló máa pa wọ́n lẹ́kún sí
bíbélì kan sọ fún ẹ pé tá a bá tẹ́lẹ̀ tó sunkún kanomi díẹ̀ nù ni ká bá sunkún tó bá lè bá sunkún kó filẹ̀ ìwọ bá tẹ́lẹ̀ tó sunkún bàbá jáde wa máa gbọ̀n wọ́n ló ṣe aláyé bàjẹ́ agbọmọpa tó máa gbéra ìpẹ́rẹ́ ìlà nípọn bàbàrà agbọmọpa ní madam kẹ́ kó sì lọ ìwọ gẹ́ẹ̀kan wọ̀nyí wọ́n ń pè ń tẹ́ni oníwọ̀ ọmọ ológo mo ṣe rí fídíò yẹn láàárọ̀ nígbà tí mo rí orúkọ replay fídíò mi ó wá ní ìwọ ńkọ́ pé Auto-Bola ipò ti pè mí rí nínú lórí fídíò kan pé bọ̀ mí ìmọ̀ pé wọ̀ nígbà yẹn I know you are the one now ìwọ ní ìgbà yẹn náà o ò tí bẹ̀rẹ̀ blogging ìgbà yẹn tó pé kí lorúkọ ẹ̀ tó ní pé ESABOD ṣebí ìgbà yẹn you are working for ESABOD under them I said it ESABOD deny now ó wá ní mi lè wá fún ẹ ìwọ tẹ́ni ọmọ ológo ó ní mi ẹ̀ ó ní I cannot come for you pé mi ò wá fún ẹ ṣé mo fẹ́ pa ẹni tí bá tún fẹ́ wá fún ẹ tí bá fìyàn lẹ̀ tí mi ò bá wá fún mọ́ ìgbà tó ń bú mi ń gbà yẹn ESABOD tó ń gbèjà ESABOD tó máa kó ọyàn tó máa kó aṣọ sáyà tó ló ń gbèjà ESABOD ń gbà yẹn gbogbo àwọn tó gbèjà ṣebí terrorist náà kà yín mọ́ náà kó tó lọ join gúrúpù àwọn terror tó kà as a terrorist àbí ṣé mo fẹ́ pa ẹ nígbà tó ti lè kà yín mọ́rú terrorist group ẹ̀ ṣé kí mo fẹ́ máa dá sí fún ẹ kí n lè dákun fún ẹ bọ̀ tó o lè wílé mi lọ́nà kó rí mi lọ́nà kó ní kí n má kọjá o ò lè dá mi nà o ò lè dá mi gbé ńlẹ̀ bí n ṣe wà yìí o ò lè dá mi gbé ńlẹ̀ o ò lè dènà dè mí ní orílẹ̀-èdè Nàìjíríà kódà kí n wá sí Egypt bí tó ti ṣe Sàgálà o ò lè dá mi dúró pé kí n má kọjá so má sọ bẹ́ẹ̀ mọ́ tí n bá dẹ́ ẹ lóò mo bẹ Ọlọ́run ti ẹni ṣó ti gbọ́ má dẹ̀ fi mi pa yín tí n bá wá fún ẹ má fi mi pa yín ṣó gbọ́ tí n bá wá fún ẹ torí ìgbà yẹn tó wá fún mi torí ESABOD ló rán yín iṣẹ́ lẹ́ni wà tẹ́sàbọ̀ ṣe tún ṣiṣẹ́ ṣe tún jọmọ mo bẹ Ọlọ́run tì yín ní gbogbo yín tí ẹ bá ṣiṣẹ́ tẹ bú mi lórí ESABOD ó máa padà bú yín ẹ̀dẹ̀ máa padà búra yín máa padà ṣiṣẹ́ ní mo bẹ Ọlọ́run tì yín ní tí ìbá ti wá fún ẹ má fi mi ta yín mi ìbẹ̀rù yàrá ìjà anybody yín mi ò kàn láìkì tí mi bá láìkì ẹ mi ò láìkì ẹ tó bá bú mi máa tẹ̀ sí blocking ọ̀nà ilé màmá dẹ̀ pè má dẹ̀ gbàdúrà fún ẹ jẹ́ lọ sọ fún ẹ mi ò fẹ́ sọ fún ẹ ní o èyí tó support ẹ nígbà yẹn tẹ́ni ọmọ ológo mo fẹ́ lè sọ fún ẹ torí mo ṣe rí fídíò ẹ̀yẹ ni má bú mi má fi mi pa yín wàláhì tàláhì má fi mi pa yín tí ìbá ti wá fún ẹ don't come for me ìgbà tí ìwọ àti ọmọ kan tó wà ní Èkó mi báyìí ló lóun wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó bú mi ó fẹ́ bú mi pa ó ṣe wì fún mi á máa bú mi lẹ́kọ̀ọ́ yìí ó ní wọ́n nà ń kúrò lẹ́kọ̀ọ́ ni ó ní wọ́n nà ń kúrò lẹ́kọ̀ọ́ ni kò disclose mi tó wà níbi bẹ́ẹ̀ mi ò mẹ́ni tó gbèjà mi ṣótiyé àwọn kan tó máa mọ̀ pé Auto-Bola yẹn kò ń ṣe ní tó máa ń rí fíṣẹ̀ àwọn èèyàn tó kàn ń ṣèkà fún mi ni wọ́n ṣèkà wọ́n nà kúrò lẹ́kọ̀ọ́ ni ìwọ náà kẹ̀dẹ̀ gbogbo gbà tó ń bú mi yẹn náà ó ṣíṣì kan ló ń ṣe ẹ́ níbẹ̀ yẹn tá a máa tún ṣàánú fún ẹ bí kíkí mọ́tò gba ìdànù ká rójú ẹ kórí bẹ́ẹ̀ yẹn ẹnu abiyamọ́dẹ ni mí bọ̀ kéèyàn má wà fún ẹ kẹ́kọ̀ọ́ máa bí pẹ́ máa sọ̀rọ̀ nítorí just talk o káwọn yẹn kàn máa jáde kàn máa búyàn do you ever see me do that tí bá wá fún yàn continuously tí mo wá fún ó ṣe nǹkan burúkú ni àbó ti step into my toes many times tí mi ò bá dáhùn kí ilẹ̀ tó dáyàn ló mo máa fún ní long rope àwọn ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ sórí mídíà tó ṣẹ̀ wá jáde sórí mídíà ní ọ̀rọ̀ yẹn ó pé 7 good years tí mo fi ń avoid everybody kó tó di pé mo speak out I'm not a fool so má máa sọ pé Auto-Bola ò kì í wá fún ẹ torí nígbà tí mo sọ̀rọ̀ lánàá mo ṣe rí ní o torí gbogbo wọn Ìyábọ̀ Òjó mo wà Nàìjíríà bí kò lè wílé mi ó lè bẹ̀yàn tó bá dẹ̀ bẹ̀yàn tì mí máa bẹ Ọlọ́run tì gbogbo àwọn tó bá bẹ̀ tì mí ni wọ́n máa crash Ọlọ́run ilé ìmọ̀ràn gbọ́ lè má jọjọ yẹn wọ́n máa crash sáàmì torí bẹ́ẹ̀ if I don't come for you don't come for me please ara ń kan mí ara dẹ̀ ń kan Gaza bí ṣe wà ẹ̀ ẹni tó bá ti nà lára ń kan bí ara ṣe kan Kẹ́mi Olúnlọ́yọ̀ ipe àwọn pásítọ̀ kan lọ rán lọ sẹ́wọ̀n àwọn èèyàn fi ìyà jẹ òun wọ́n dì pẹ̀lú ẹ̀ títí wọ́n deport ẹ̀ gbogbo kàríà ẹ̀ wọ́n bàjẹ́ ọmọ 3 tó bí kò ní bàjẹ́ fún lórúkọ Jésù Ọlọ́run bá mi tún wọn ṣe tó bá tiẹ̀ bàjẹ́ wọn ò tí ì ráyọ̀ lórí wọn ẹ̀yin kan tí máa jáde ẹ̀ tí wọ́n máa gún wọn lábẹ́rẹ́ níbi tégbò wà ẹ̀ ní sóríire ẹ̀ ní ṣáà tó dájẹ́ tí Ìyábọ̀ Òjó bá dẹ̀ stop gbogbo nǹkan tó ṣe ìkà tó bá ṣe fáwọn èèyàn òun náà máa rí o bẹ́ẹ̀ ni mo sọ tó bá ti ń ṣe ìkà fún èèyàn tí o máa rómi lójú èèyàn báyìí tí ò ní ṣe ẹni anything tó ló wá gbọ́ dájú tó bá dán ẹ wò pẹ̀lú rú ẹ̀ wàá mọ bó ṣe ń ṣe wọ́n o torí ẹni tí ò bá tí ì kàn kò ní mọ bó ṣe ń ṣe wọ́n o bóyá tó pé kò tí ì kàn yín lẹ́ẹ̀jẹ́ kó mọ bó ṣe ń ṣe wọ́n o ó kan ESABOD ló ṣe
fúnra rẹ̀ ló fi ṣìkàṣe rẹ̀ ó kàn ó dẹ̀ fẹ́ kí gbogbo àkọ́bí ọmọlọ́mọ àtọmọlọ́mọ tó bá ti dá nílé wọn kó máa kú bó ṣe wà yẹn kò dẹ̀ sẹ́ tó bá tiẹ̀ jẹ́ ṣùgbọ́n tí wọ́n bá jókòó tó ló fẹ́ bá tọmọlọ́mọ jẹ́ ọlọ́run ìwọ nìyẹn ọlọ́run nìyẹn o torí bẹ́ẹ̀ tí mi bá wá fún ẹ don't come for me àwọn tó bá dá lérò lọ́rọ́ tó kọ́ lẹ́yìn ọ̀kan àwọn ló mọ̀ tẹ́yàn bá jáde lónìí tó bá sọ pé wọ́n speak fún Mohbad tó sọ pé wọ́n fẹ́ justice ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ ọmọ ilé ológòògò ọmọlọ́mọ ilé kan nìyẹn ọ̀kan lè jókòó kó kàn máa bá tèèyàn jẹ́ tẹ́ni yóò dẹ̀ bá tiẹ̀ jẹ́ kó wá ní káwọn èèyàn máa sọ̀rọ̀ ká tún máa sọ kẹ́tọ́ wá sọ pé ẹ má máa wílé wọn ni stop it we can forgive people can ask for forgiveness and we let go but ẹni tó bá ṣu kò ní gbàgbé ẹni tó bá ṣu máa gbàgbé ẹni tó bá ti kò ní gbàgbé orun yẹn for life. Let people express their feelings. It's not good. A lot of people going through trouble. A lot of people, they cheat them, they write them. Instead of them to come to come ṣàlàyé. Tí ìjọba tẹ́ ṣe fún ìjọba tí ìjọba ò ṣe kankan fún yín. Ẹ̀yin dán ordinary person kan. Tẹ́ useless, tẹ́ wicked for bansa. Ẹ máa bẹ̀ sí máa wílé èèyàn. Ẹ wá lọ gbé wèrè kan síbẹ̀ yẹn. Ìgbà tí mo ń sọ pé ESABOD ń ṣiṣẹ́ fún àwọn terrorists. Ṣé kéèyàn máa pa èèyàn sí? Kó máa ba ayé èèyàn kan jẹ́. Kó dẹ̀ máa speak fún wọn. Kó máa sọ pé àwọn yẹn gangan lè yan ẹ́. Torí wọ́n ti fún wọn lówó. Kí ni ẹ́? You're a ritualist. Ó ti tẹ gbogbo èèyàn lórí social media yìí ESABOD lójúkorojú. Ó máa ń de èèyàn mọ́lẹ̀ wá ló ń de ọkùnrin mọ́lẹ̀. Àwọn ọkùnrin olórí burúkú wọn lọ sábẹ́ wọn ò ní mọ̀ pọ́kọ ìyàwó wọn máa padà dè wọ́n mọ́lẹ̀ wọn máa padà pa wọ́n dànù ni. Kó ní ọkọ kó wà ní Dublin kẹjọ wà ní Dublin kó bá sọ pé ìwọ lówó ìwọ ṣe kí nìkan kó má jẹ́ kí ọkùnrin yẹn kó ṣe ohun kankan kó dẹ̀ máa boast of it. Mi ní ẹni tó bá ń bá mi jà kó má ṣoríire ṣùgbọ́n ò gbúdọ̀ dí èmi náà lọ́wọ́ kí n má ṣoríire ẹni bá ní má ṣoríire nìkan ni mo fẹ́ dí lọ́wọ́ ni mo dẹ̀ fẹ́ sọ pé Olúwa má mi parẹ́ ó dẹ̀ lè parẹ́ Ọlọ́run dẹ̀ lè parẹ́. Tá bá ń jà bíi ti ká kú kọ́ tó bá báyàn jà báyìí wà bíi ti ká kú ni ó mú petition mi gbà yẹn ó ní you cannot get a paper of Canada. He said I get a paper I'm right now you cannot travel I'm right now in Nigeria. You cannot eat wà á fẹ́ kí ayé miserable fún èèyàn terror tiẹ̀ risk yẹ ojú mi ò mọ nǹkan tá a fẹ́ fi wé ó lè ojúkorojú apàyàn ojúkorojú abatẹnijẹ́ ojúkorojú gbogbo àwọn èèyàn wàá mú ọwọ́ wọn báyìí wàá dì mú chíkí wàá máa lo lágbára olófò ni ẹ ò lágbára ilẹ̀ ló wà ẹni tó bá ga láyé ó tún máa ń fẹ́ tó bá ti ẹ̀ṣẹ́ kan á tún fẹ́ reconcile pẹ̀lú àwọn tó bá ṣẹ̀ ká tún kan ṣe ìwọ máa mú gbogbo ẹ̀ wàá bàjẹ́ wàá fọ mọ́lẹ̀ madam fọ́pọ̀ mọ́yọ̀ ẹ lọ sinmi ẹ̀dọ̀ kẹ́ ẹ lọ kóṣì lọ. àǹtí Kẹ́mi yẹn ń bá ó impress ẹ níjọ́ wo ni tó ń sọ pé àwọn ọmọ Ìbàdàn àwọn nìkan ló làwọn kú bẹ́ẹ̀ tó ń máa praise wọ ìwà mú ó máa mú family tẹ̀ ó fẹ́ kí family ẹ̀ kẹ́yìn sí pátápátá ni o ó ní black sheep of the family he-goat of the family lẹ́yìn madam he-goat of the family black sheep ni àbí black sheep rẹ ṣe máa rí pé sheep ni kò lè kàn ó sì wà gentle but black he-goat of the family ní ESABOD ó ń rùn ó rí yàmàyàmá ó lè dóyè ẹ̀ kó dóbà bẹ́ẹ̀ kó dóbà jókòó ó he-goat of the family lẹ́yìn kì í ṣe black sheep. a máa sọ ó jà nìyẹn o kò sẹ́ni tí ò lè bá ṣọ̀rẹ́ tó bá ti fẹ́ báyàn jà ó dẹ̀ mọ̀ pé ẹni tó ń bá ṣọ̀rẹ́ jẹ̀ lóyún máa fojú ẹ̀ gbolẹ̀ o a lọ kò láì pẹ̀lú ẹ̀ ní a ṣe bí pé gbogbo ìjà yẹn ti parí a ṣe bí pé gbogbo ìjà ti tán ẹ̀ ń da orí social media rú we don't want it in our server space. ìyá Ìbàdàn tó ní problem tó wọ́n gba passport ẹ̀ tó wà Nàìjíríà ìwọ ló kọ̀ sí ẹ̀ wọ́n lè ka àwọn
ìyá Ìbàdàn yẹn ìwọ ló tí ò bá speak fún ẹ kó gbaṣẹ́ fún mi beauty world torí pé ó gbaṣẹ́ fún mi beauty world gbà yẹn láti bá ti fún mi beauty world jẹ́ kò ní dó wọn ní tẹ̀kọ̀ sí Nàìjíríà wọ́n lè lóhùn rówó ń sìn torí pé Canada ló ti wá ó ti yé torí pé Canada ló ti wá ó wá láti nice country àwọn títí ẹ tó wá láti Irish tó wá láti Dublin tí wọ́n deport sí Nàìjíríà wọn ò rí nǹkan kan ṣe wọ́n deport tí wọ́n ní ọmọ kan wà Nàìjíríà ń bíbà wọ́n ló ń jẹ́ olúkí lórúkọ ọbọ̀ yẹn o nígbà yẹn tó ń wa uber tó náà dáwó ra uber fún gbà yẹn lórí social media ṣebí bẹ́ẹ̀dì ẹ̀ náà ló ń bọ̀ wọ́n deport ẹ̀ wá sí Nàìjíríà kí lórí ṣe torí pé ìlú Irish ló ń bọ̀ àbí ló ti iná ti ọ̀nà korodo náà ti mú tó bá rẹ̀ Nàìjíríà but ìyá Ìbàdàn Canada ni good to country our country ló ti wá country kan lèmi àti ẹ ti wá tí ò bá dá sọ̀rọ̀ ẹ̀ níjọ́ yẹn lọ wọn ò ní sísì fún mi beauty wà táwọn tó gba passport ẹ̀ wọn ò ní sísì ẹ̀ sílẹ̀ ìwọ iná ni tó bá ti wá ní problem wàá wá bú wọn tẹ́rùlẹ̀ àgbàdo lè ó bú náà ó kàn tún fẹ́ lẹ̀ ní ẹ má jọ wá búra báyìí ó wà ní ìtìjú wàá máa lóò ní ìtìjú you are a black goat of the family of Abodere. Black sheep is better than black goats. Black goat smell. In fact, goat yẹn gan tún gbóòórùn ara ẹ̀ ó máa ṣe agbáwèrè. Nígbà yẹn báyìí náà tó bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ọba Ìbàdàn ń gbà yẹn àti gbogbo ọba ilẹ̀ Yorùbá mi ò sọ pé gbogbo ọba dá mi lè sọ pé wọ́n pàdé ọba kábíyèsí ọba Adétúnjì yẹn kò ṣe nǹkan kan fún bàbá yẹn ò sí nínú ọba yamayama torí kò tiẹ̀ tí ìjọba pẹ́ simply because ó ń gbèjà Wàsíù gbà yẹn Wàsíù dẹ̀ ń gbèjà Wàsíù Gẹ̀dẹ̀rẹ́ bóyá ó ń bá ọba yẹn jà ó ń bá bàbá yẹn jà tó ní bàbá yẹn ń kọ́ kí ló lọ ṣe lọ́dọ̀ bàbá Tinubu ṣèbí Wàsíù Àyìndé ló gbọ́n tó jẹ́ kí bàbá yẹn Adétúnjì bàbá Adétúnjì bàbá rest in peace ló jẹ́ kó mọ president Tinubu kí ló wá lọ ṣe lẹ́yìn láì sọ pé ó sọ fún Wàsíù Àyìndé wọ́n máa pa bàbá yẹn sọnù wọ́n lọ sọ pé wọ́n fẹ́ pa àwọn èèyàn àtàrúgbó ní orí social media tó bá ní wọ́n fẹ́ pa ọmọ kékeré tó bá sì lè fún ESABOD lówó ó máa fọwọ́ sí aṣẹnu kó ń báyìí tó bá ní wọ́n fẹ́ pa arúgbó tó bá sì lè fún lówó báyìí aṣẹnu kó mú ni apààyàn ọjọ́ tí mo gbọ́ pé wọ́n fẹ́ pa àwọn arúgbó mo ní kí ló dé tẹ́ fẹ́ pa àwọn èèyàn máa máa sunkún torí ọ̀rọ̀ lọ́rọ̀ báyìí nítorí ọ̀rọ̀ tó ṣòbẹ̀rẹ̀ ní Àkúrẹ́ mo sunkún bí ọmọdé báyìí tó ń pè mí ní Bọ́lá ẹlẹ́kùn egbére Auto-Bola ẹlẹ́kùn egbére ò ní shame ò ní heart ESABOD ESAMAD your heart is stolen àti wọ́n ti jẹ́ wọ́n ti ta ẹ ti fi dájọ́ àti yín ti lọ ó wá ní don't come for Priscilla ṣé Priscilla lóyún méjì ni ìgbà tí Mohbad kú tí Ìyábọ̀ Òjó lọ jókòó síbẹ̀ tó ń ra pósí tó dẹ̀ ń rẹ́rìn ó lè rán tó bá yẹ pé wọ́n bẹ̀ láti sọ pé kọ́mítì yẹn sọ pé kó lọ ra pósí o is another thing but tó débẹ̀ ó rẹ́rìn ni Ìyábọ̀ rẹ́rìn ṣó lè jẹ́ òun kó gbarú ẹ̀ ó rẹ́rìn bíi pé bóyá arúgbó ló kú ọjọ́ tí ìyá Ìyábọ̀ tó dàgbà ju Mohbad lọ gan tó kú ṣóun lè lọ bẹ̀ lọ rẹ́rìn Mohbad kú ọmọ kékeré ó dàbí pé mission accomplished bíi pé mission is accomplished ẹ̀rín tó rí ń dà ẹ̀ nìyẹn èèyàn wá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ wàá máa wá fún wọn ni wàá máa ní ìwọ yarí líwèrè kan ìwọ tó lọ sí hòtẹ́ẹ̀lì tí Wàsíù gbà fún ẹ tó lọ jẹ́ ọmọlọ́mọ gbé tó ní ìwọ yarí ọmọ ẹ tó dìdí ya wèrè ó ya wèrè ni tó ya bo scan gidi tó ya wèrè tí ìlú Irish tó sọ pé àwọn ń tọ́jú wèrè but oògùn wèrè wọn ò ká o gbúdọ̀ gbé kúrò nílùú toró ń ya wèrè ó tún ń jalè ó wá gbé wá sí Ìbàdàn ó wá lọ sọnù ó wá bẹ̀rẹ̀ sí wá fún ọmọ ó wá ní àwọn ọmọ Olúnlọ́yọ̀ grandchild Olúnlọ́yọ̀ tí Kẹ́mi bí ó wá sọ pé gbogbo wọn ń kọ́ oníwò they are all useless they are all ṣe kinní kan they are still better than your children ṣó ti yé tó bá tiẹ̀ ní any syndrome tó bá wù kán ní wọ́n sì lè rógùn wọ́n lè rí solution sí ẹni tó kú ní tiẹ̀ gbé o wicked ní orí social media kò sí love tó lè fún mi lábẹ́ platform
mo rí ẹ tó máa lọ comment náà nígbà tí mo lágbótà àgbàgbọ̀ngbà tó fẹ́ dìgbẹ̀ láwọn èèyàn kí má bàa gbà ẹ lẹ́nu mo rí ẹ náà I hate you with passion torí tí a bá ti wicked lọ́jọ́ tí àbámọ̀ mi kú yẹn ó jáde báyìí ni bá a ṣe ń sunkún tó gbogbo yín tẹ ṣiṣẹ́ yẹn ń jọ yẹn ẹ lè bọ́ lọ́hùn lé anybody tó wà wùkẹ́ máa lọ gbé sókè ìyàlẹ́ máa bá ń bẹ̀ by God's grace ní tẹ́ ṣe yẹn wọ́n máa ṣerú ẹ̀ fún yín. àǹtí Kẹ́mi ẹ pẹ̀lẹ́ tẹ́ bá lè lọ kẹ́ forgive gbogbo wọn kẹ́ lọ sí family kẹ́ lọ sílé kẹ́ lọ sí tẹ́ bá fẹ́ wá síbi òkú tó bá yẹ pé ẹ lówó ni Davido you can help àǹtí Kẹ́mi náà ń gbà tí o wà ń kékeré yẹn kò fún ẹ lóògùn jẹ kò ṣe orí ẹ mọ́lẹ̀ kó rí ẹ rí gbágungbàgun kò ṣe orí ẹ tó rí roboto yẹn kó ṣe kó wá fà wálẹ̀ bí ojú ESABOD ó ṣe orí ẹ bó ṣe wà náà nìyẹn you look like your daddy and o baby sit ẹ o dẹ̀ di star tó bá tiẹ̀ wù ẹ báyìí tó tiẹ̀ bu ẹ báyìí wá kọ̀ wé pé ó fẹ́ jẹ́ kó kàn tiẹ̀ níwò yẹn wá tún ṣoore fún instead of you go tó lọ fún wèrè o fẹ́ kà náà ti wèrè dà sí ẹ lórí God forbid o fẹ́ kà náà ti wèrè dà sórí ẹ ni àná ti wèrè òní dà sórí ẹ o Davido ọkọ iṣẹ́ ọmọ alálẹ̀ rẹpẹtẹ àná ti burúkú òní dà sórí ẹ gọ́sọ̀ mẹ̀gídánà àná ti wèrè òní dà sórí ẹ o help àǹtí Kẹ́mi. If Auntie Kemi have offended you, forgive. Help. Oh baby sit there. Auntie Kemi kò jẹ́ kòkò fún ẹ poison yẹn. Bó jẹ́ ìyẹ bó jẹ́ ESABOD lo baby sit there kékeré. Kò ní wọ́n ti pa ẹ́ fún kíní fún àwọn aráalé kí lorúkọ Adeleke. Kò baby kò pa ẹ́ náà. Kò pa ẹ́ náà. Ó máa sọ̀rọ̀ pé you pregnate kini kan you pregnate this one it's not good it's not right why people go come I mean people working for you they are dying are you ritualist is your father that use kini kan ó sọ gbogbo ẹ̀ ó lè máa jà fọ́ rẹ̀ tó kú you see let me tell you ritualist wà but bó tiẹ̀ sọ kankan fún yín you forgive ó better than wèrè yẹn o Davido ò nígbà náà ti wèrè o ọmọ gidi ó nígbà náà ti òsínwín o ṣùgbọ́n tó bá continue láti máa send owó ESABOD kò sígbà tá anointing tó wà lórí lẹ́kan tí ò ní wá sórí ẹ o má send owó mọ́ don't send alert money to ESABOD again anointing yẹn ìgbà tí ṣé ìwọ fẹ́ kí dádì kó ṣe tán sí kí dádì wa máa lo crushes ṣé o fẹ́ ni má send owó bẹ́ẹ̀ yẹn mọ́ do you want daddy the handsome daddy of Alhaji Aliko Dangote friend do you want him to be using crushes God forbid you. I love you o. Ọkọ iṣẹ́ ọmọ má send owó don't send money again. Alright? O ní yí lórí o. O ní delay kan tó ń wá o. Dádì náà kẹ̀dẹ̀rẹ́. Bàbá wa ọ̀rẹ́ ọkọ wa wọn ò ní fi gírì bíi bàbá kí lorúkọ ẹ̀ mi yọ yín o. Bàbá tó wà ń bàdàn yẹn ayé yóò ní bàjẹ́ o ẹ ti gbọ́ Davido forgive Auntie Kemi okay you know people àwọn tó wà ní politician you know what tójú wọn máa ń rí Auntie Kemi ò pa irọ́ but àwọn kankan lè sọ̀rọ̀ ó lè má put ẹ̀ dáadáa kó jẹ́ pé ó hàn tiẹ̀ àbí you understand it's better Auntie Kemi is better o it's better than Auntie ESABOD o Auntie ESABOD is a mad person for real. Auntie ESABOD is crazy it's not a joke right I talk o má sọ fún mi pé mi sọ fún ẹ o Davido mo wí fún ẹ tó o mo wí eléyìí tó wọrùn mi mọ́ o Auntie ESABOD ẹ̀jẹ̀ eléyìí ẹ mú mi sí a tún máa padà wá ṣé ẹ pẹ́ bú mi jọ́ sí ìgbà tí mo wà Nàìjíríà látijọ́ yẹn fún bí ó di ọ̀sẹ̀ mẹ́ta lẹ fi ń bú mi ní ìmọ̀ tí mo gbà lọ́wọ́ ẹ ló máa bú mi ó máa jẹ ṣó ẹ èmi ò dẹ̀ ní ṣó pé mi reply ní gbogbo nǹkan tó sọ yìí torí pé ní tí n bá ṣe ló máa dẹ́ ẹ lóhùn ṣùgbọ́n ilé ètò sọ yìí sí ìjọba pọ́nrọ̀ ọlọ́rọ̀ ni ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́rọ̀ ó ti yé la máa tí mo lódodo Auntie Kemi ń sìn kò lówó tó lè fún mi kò fún mi lówó rí kò speak fún mi rí èmi mo speak fún mo tún fún lówó ìgbà tí a ti ń mú èèyàn rẹ nìyẹn
ẹ̀yin tó máa ń fún lówó kẹ́ tó sọ̀rọ̀ kì í ṣe èèyàn rí. àwọn kan ní Aunty Kemi show we love you. Davido, help me to love your mommy's friend. Forgive Aunty Kemi. Aunty ESABOD is a thief. Aunty ESABOD said you use Ifeanyi for ritual. Don't forget. Don't forget when you are crying, ESABOD. Oh, hammer dada. Only all your family are ritualists. Go and watch the video. It's still on the Google. Don't send money again. Okay? To ESABOD. ESABOD na Esther tó jábọ́ kì í ṣe Esther gidi. Ó ti yé Esther tó ń ba yé ọmọlọ́mọ jẹ́. Ó ti ba yé Aunty Kemi jẹ́ to some level kò tí ì tún padà. Ó fẹ́ make sure pé bàbá gan tún kú. Á tún make sure pé òtún ní ojú rere family yìí. A máa speak fún family ẹbí pé love fún wọn. Ẹ̀yin family Aunty Kemi náà ẹ lọ maintain. Tẹ́ bá rẹ́ nìkan nínú yín tínú ẹ̀ ò dùn tó sad. Run around this person. Táyé ẹ̀ bá bàjẹ́ náà disgrace yín náà ni. Àbí kò dẹ̀ sẹ́ pé kẹ̀sì ẹ̀ bùn ẹ̀ tó máa pè pẹ̀lú ará àjọ ará àta láti sọ pé kìdí kan. Aunty ESABOD Aunty Kemi still is a good person o. Tó bá jẹ́ wípé Aunty Kemi ń pa èèyàn ni. Àwọn ọmọ yẹn bó ṣe wá sọ pé wọ́n ní syndrome kan á ti ran wọ́n pa bó jẹ́ ESABOD o tó máa pọmọ tiẹ̀ tó máa sọ pé ojú ń tòun tó máa fọmọ ọlọ́mọ àwọn ọmọ Ìyábọ̀ tó máa fi bóòsì. Kọ́wọ́ ẹ̀ bá tẹ̀ wo ọjọ́ tí Ìyábọ̀ ọjọ́ tọ́wọ́ ESABOD máa tẹ̀ ọjọ́ yẹn dì kan lónìí. Ẹ̀yin tẹ́ bá ti ń ba Davido kì í ba owó legit bàbá yìí na good family now he come from now. Ìtò sọ nìyẹn o ó bú dádì dáadáa ṣé ọmọ pé nígbà tí oyin misbehave yẹn mo ní kó ṣọ́ra ogun kankan òbúrọ̀ ṣe bàbá wa kí lórúkọ wọn ní Adélékè o di pásọ Adélékè torí pásọ ni wọ́n máa ṣe last. Ìyẹn bó ṣe jẹ́ lónìí o. ESABOD gbogbo àwọn ọmọ míì tí mi ò fẹ́ bá ṣeré lórí social media and you cause them trouble. Irú ọmọ tó lọ sẹ́wọ̀n tán fún lọ́dún kan ní. Kí ló dé tẹ flag ẹ̀ náà. Irú ọmọ tó ń fún ní ẹ̀wọ̀n ní London ẹ̀ sìn ìwọ náà ni. Ìwọ ni o kò dá gbórí Facebook o. Ìwọ ni. O máa débi kíkan ń bí o. Mo fẹ́ máa fẹ́ lè ṣe lọ́jàre. Davido forgive Aunty Kemi. Help Aunty Kemi. If Aunty Kemi have money today, life ẹ̀ máa change. Táyé èèyàn bá ń rí dáadáa bákan àwọn èèyàn máa sọ fún wa orí ẹ̀ gbàbọ̀dẹ̀. Orí ò ló gbàbọ̀dẹ̀. Ẹ̀yin ẹ jẹ́ kí Aunty Kemi rówó kẹ́kọ̀ọ́ sọ pé kó kàn lọ́kọ kó má ní ṣe yamayama. Àmì kó má sọ̀rọ̀ mọ́ kó má ní bitterness mọ́. Ó fine, Aunty Kemi is fine. Mo ń bọ̀ dalẹ̀. Aunty Kemi, she's pretty. Can't look at the way she speak English, eh? Aunty Kemi ń sọ òyìnbó gbogbo nǹkan lọ bò níbi tó rùn kọ́. Davido gan yájú lẹ́gbẹ̀ẹ́ tó bá fẹ́ sọ rap ó fẹ́ rap. Ohun tó bá fẹ́ sọ òyìnbó wọ́n yájú ni lẹ́gbẹ̀ẹ́ Aunty Kemi. Aunty Kemi, it is well with you. Ẹ ti gbọ́, things will be okay. Davido, don't send money again. Help Aunty Kemi. You can help her. Òun náà complain pé ó ṣe báyìí. Má jẹ́ káwọn eléyìí máa jẹ́ kó má jẹ́ wọn bá yé ẹ jẹ́ because tí àwọn bá tiẹ̀ lówó ní kankan tó wò kì í ṣe o tọ́lọ̀ máa ń ṣe o. Orí ẹ̀ ò ní gbàbọ̀dé o. Davido, orí ẹ̀ ò ní gbàbọ̀dé. O ti gbọ́? Ìyẹn bó ṣe jẹ́ nísìn. So send owó sí Aunty Kemi. Èmi náà mi mind o. 30 million on my account number mi. Ó wà bẹ́ẹ̀ yẹn ò bá ń fi síbí. Kò sẹ́ni tó ìfún mi lówó màdì mo ti dé Nàìjíríà. Ṣé mo bad ni? Mo good now mi kì í ṣe èèyàn burúkú. Ẹ má jẹ́ ká máa ṣe nǹkan burúkú àwa Yorùbá. Ẹ jẹ́ ká máa help àwọn èèyàn gidi tó bá ṣe dáadáa. Kò ń ṣe tó bá ti support ibu ní ká máa fún lówó. Òun ló jẹ́ kó orílẹ̀-èdè wa máa dàrú. Ẹ má jẹ́ àdálérú mọ́. Ẹ jẹ́ kó orílẹ̀-èdè wa dára. Ó ti yé, don't support evil. Say no to bad people in our society. Bí ESABOD. Love you ẹ ṣé o. Ṣé kí tag account number mi ni? Ṣé o lè bá mi tag account number UBA? Bá mi tag account number mi, bó dẹ̀ jẹ́ Canada, bó dẹ̀ jẹ́ paper. Davido. Grandson, godson ni Megidana Inaseki. It is well. It is ká má purọ́ ká má jalè. And Madam ESABOD wicked go. Ó ti ba ayé jẹ́ go. Ó ti dá gbogbo orí Facebook wa rú. Ó ló dá gbogbo bẹ̀rù. Ó ló cause trouble. She doesn't want to see anybody.
ó rorò tó jẹ́ wípé òun nìkan ni ebo òwe tó kò máa ń ṣe tó máa ń show fake love yẹn she pretends to love she love nobody tó bá dìgbà tí wàhálà yẹn ṣẹlẹ̀ ó máa sọ fún yín authoritatively ni a máa ní I'm just a ní àjẹmọ́ kan dẹ́ni do you think I'm going to forgive you do you think I'm going to forgive you I cannot. Phone number mi Tolu fi phone number mi sílẹ̀ anybody bá kàn reach out to me anyhow Tolu send account number mi sórí ibẹ̀ yẹn Davido 30 million in your account 30 million kí lorúkọ ẹ̀ gbogbo ẹ̀yin tí mo fẹ́ kẹ́ compensate mi kí n bá lè gbẹ́nu kó ní ọ̀rọ̀ yẹn at least ẹ̀yin ṣàmì pé ẹ̀yin jà mí lólè ẹni tó bá ti jà mí lólè ẹ gbèrè fún account number mi tẹ́lá kan ti sọ pé send your account number nínú DM mi màá send ẹ ní kí n dẹ̀ wo orí kó dẹ̀ tún gbangbangbangba ṣó ti yé ẹ má send owó burúkú o ó ti yé bẹ́ẹ̀ pé for the stress we cause you for all the time we waste and for the evil we did to you we just want to give you this mi ò sọ pé kó pọ̀ but then I will pray for you ó ti yé bẹ́ẹ̀ yẹn ìyẹn bó ṣe jẹ́ so let us do good téèyàn bá sunkún láwùjọ ẹ rẹ̀ lẹ́kún ẹ má dẹkún kún ẹkún ẹ má kọ́ àǹtí ESABOD ti kọ́ àwọn èèyàn ní ìkọkúkọ ìwà burúkú ní àwùjọ nísìnyí báyìí ó ti yí sọ́dọ̀ àwọn celebrate tó bá rí pé wọ́n ń jó dáadáa irú Bíọ́lá ń sìn ó sọ fún Bíọ́lá gbogbo èèyàn máa ń dá Bíọ́lá lẹ́bi ó ti ń dá Bíọ́lá láre torí pé orí Bíọ́lá ń bá wọn gbowó ó mọ̀ pé connection Bíọ́lá ló fẹ́ gẹ̀ẹ́tì o àwọn èrò Bíọ́lá yẹn ló fẹ́ attract sọ́dọ̀ ààrẹ o kó ba lè gbà agbògo ológo jẹ agbògo jẹ gba nǹkan oníkan alọ́nilọ́wọ́ gbà nǹkan tó fẹ́ gbà nìyẹn Bíọ́lá tó ti gbé mo kọ́ bẹ́ẹ̀ sábẹ́ yẹn báyìí abẹ́ sí lọ sọ ni òun lọ́ọ̀fẹ́ kò lọ́ọ̀fù yín ó máa gba gbogbo nǹkan tẹ́ bá ní ni. ìgbà tí gẹ́ẹ̀dà mi wúmà tí wọ́n ń pè ní Adé Buhari yẹn tó ṣiṣẹ́ ńgbà yẹn tó ṣiṣẹ́ fún APC títí ńgbà tán wá pé òun ńgbà tó di kéèsì mi tán wá sponsor lọ sí Nàìjíríà ńgbà yẹn tó padà wọ́ wọn tuuru tó bẹ̀rẹ̀ sí wọ́n tún padà tẹ́ at the end. ó ní nísìnyí o òun bó ṣe wà yìí gbogbo àwọn èèyàn yẹn àwọn ló ṣiṣẹ́ fún APC òun lòun fẹ́ lọ jèrè APC ń sìn òun máa nílé iṣẹ́ bíi Tadékúnlé ayami Akíntúndé Ayẹni òun máa produce ewé yìí ẹ̀yin ọmọ ewé mi ti rọ ọmọ ewé mi ì rọmọ ewé rí ṣó ti yé ẹ̀yin ọmọ ewé kìrìkan ajọ́ ń lọ ni àgbàtàn bára wọn ní ẹ̀fàyà àríbi tán lọ ń sìn àlọ́ wọn lọ́bi kankan àwọn tó fún wọn lọ́wọ́ ń gbà yẹn nítorí wa ni wọ́n ṣe fún wọn wà láìtàláì àwa ní iṣẹ́ tí mo ṣe tí mo gbé wá ló sọ di olówó ilé ICC tó lọ rà sí Turkey ẹ̀yọ àwa la fún lówó tó fi rà àwa la jẹ́ kórówó yẹn tó fi rà bẹ́ẹ̀ ni ó dẹ̀ ń fẹ́ ká má lówó náà ó fẹ́ kí nǹkan kan burúkú máa ṣe wá kó dáa a wá fẹ́ kọ́ máa celebrate ta ni wọ́n celebrate tóun níbí kódà wọ́n celebrate president tóun ìgbéraga ti pọ̀ jù ìgbéraṣánlẹ̀ ni ìgbéraṣánlẹ̀ ẹ ṣàánú fún àti Kẹ́mi èmi náà fàánú o ẹ ṣàánú wa o ẹ má jẹ́ ká máa support ìfò ní ESABOD ń ṣe fún wa láwùjọ o ó ti sọ àwọn ọmọ ọlọ́mọ di ọ̀tá ìyá wọn o ó balẹ̀ onílé jẹ́ o fọ́lé o tó bá gbọ́n pa fọ́pọ̀ mọ́yọ̀ rí tẹ́ gbọ́ pé dayẹ̀pẹ̀ sí gàrí yẹn dayẹ̀pẹ̀ mọ́yọ̀ dayẹ̀pẹ̀ mọ́ èlùbọ́ dayẹ̀pẹ̀ àti gàrí àti ráìsì àti jéró dágbé ẹ̀ papọ̀ fọ́pọ̀ mọ́yọ̀ dágbé ẹ̀rú dàrú bàájẹ́ fẹsẹ̀ ṣàdànù bẹ́ẹ̀ ni lára àwọn oríkì tó yẹ kẹ́ fún ESABOD yìí kódà bó ṣe máa rí àǹtí yẹn kò ní Kẹ́mi rí a máa jókòó sínú bẹ́ǹsì bíi pé bẹ́ǹsì yẹn onìkan ló lo bẹ́ǹsì táwọn ọmọ kéékèèké ló ń lò Nàìjíríà mi kó ba ayé èèyàn jẹ́ yẹn kó wá máa rí èèyàn yẹn lẹ̀lẹ̀ gbogbo àwọn tó wà lórí social media wọ́n máa gbọ́ pé ó rà nǹkan kan you have nothing kí ló dẹ̀ gbé wá sórí social media wọ́n ti tán gbé di ESABOD sórí media tán gbé di ẹ̀ pàpà tán gbogbo ẹ̀yà wìrì wọ́n gbé sórí media àwọn kan máa fún lákólé wọ́n máa sọ pé bàbá bùlì wọn
wo Davido is your mommy sister, I mean your mommy friend, and she be wo ọjọ́ tó jókòó tí ẹ̀yìn ẹlòmíì ọmọ olórí burúkú lẹlòmíì ó máa fọmọ lọ́mọ lóògùn jẹ láti kékeré báyìí tẹ́ẹ̀ní mọ̀ o ní syndrome o ní nǹkan kan tó bàdì lára o ṣe dáadáa, you are very smart, you are star, kò gbọ́wọ́ lé ẹ lórí, ìwọ jẹ́ kẹ́sàbọ̀dù gbọ́wọ́ lé ẹ lórí wò bóyá yé o bóyá kò ní ó máa disable ayé èèyàn ni. Ọwọ́ àti Kẹ́mi ò disable ẹ̀ náà, ọmọ àti Kẹ́mi náà kò dẹ̀ bàjẹ́ fún wọn, ó ti yé bẹ́yẹn bọ̀tẹ́ jẹ́ adákẹ́ ń bẹ̀ bó ṣe wà yẹn, orí yìí ò ní gbàbọ̀dé o, mo speak fún yín lónìí o àti Kẹ́mi mo ti speak fún yín many times, ogun yìí ò ní di tèmi, Ọlọ́run bá yín lu ogun ayé yín pa, ogun yín spiritually physically Ọlọ́run bá yín gbá gbogbo ẹ̀ wọlẹ̀, kò dẹ̀ ní sọ wọ́n di tèmi, kò ní sọ di tọmọ kan, àwọn ọmọ yín tán ni wọ́n useless Ọlọ́run á sọ wọ́n dé èèyàn mọ́ yín lọ́wọ́, who laugh best Ọlọ́run á jí ògo àwọn ọmọ yín dìde padà, ẹ ní sunkún mọ́ lágbára Kristi, èmi náà Ọlọ́run á rẹ̀ wá lẹ́kún o, gbogbo ibi tí bàtà ti ta wá lẹ́sẹ̀ Ọlọ́run á bòrò tura sí, mo ti ṣoore fún yín rí o ẹ mọ̀re o ṣùgbọ́n mi ò fi wo yín, I don't count it against you because ẹni tó bá wà nínú odò tó ń sọ sódò ayérayé odò tó tóbi anything ló máa fẹ́ dìmú láti fi jáde, ìmí tó bá rò pé lè yá kò strong tó láti gbé òdìdé ó lè fẹ́ sọ́ọ̀lẹ̀ ó dẹ̀ lè jó òun gangan ló ní strength láti gbé dìde, mi ò count it against you but Ọlọ́run á kọ́ yín láti mọ̀ ọ́ ṣe lágbára Kristi, gbogbo ibi tó bá kù sí láyé yín Ọlọ́run bá mi tú ayé yín ṣe lágbára Ọlọ́run, gbogbo àwọn tó dẹ̀ fẹ́ kó ikú ẹ̀yin nìkan náà tó fẹ́ kí ẹni bẹ́ẹ̀ bọ́dì má ṣàánú yín Ọlọ́run bá yín kó sí gbogbo wọn nínú lágbára Ọlọ́run, èyí tó bá lòun ò ní gbẹ́bẹ́ Ọlọ́run á gbèjà yín jà ṣó ti yé, Ọlọ́run ní jẹ́ ká yé yín bàjẹ́, Ọlọ́run á jẹ́ kẹ́ rí gbogbo nǹkan tó wù yín láti ṣe láyé, Ọlọ́run á jẹ́ kẹ́ ìṣòro ṣe, ilẹ̀ àná Olúwa kì í ṣú, Ọlọ́run á bá mi ṣàánú yín, á ṣàánú èmi náà, á dẹ̀ ṣàánú àmọ́ yín, á ṣàánú ọmọ mi náà. ESABOD ó ti lu lé àwọn èèyàn pa, ó ti dàlé àwọn èèyàn, a máa gòfà bí ilé tí ẹ ṣe rí báyìí ló máa ṣe fẹ́ ayé àwọn ọmọ ẹ rí. Tolúṣó bá mi fàkáǹtì yẹn sí ẹ ó ti táìgẹ̀ mi ò rí ń bì kò ṣó ń bì bóyá orí Auto Successful fi sórí Auto Successful àtòrí Auto-Bola torí a lè sọ Davido mọ gọ́sọ̀nù mi gídá náà lè lọ rí bẹ́ẹ̀ yẹn bó ṣe wà ẹlòmíì dẹ̀ tún lè rí ẹ fowó síbí ẹ dẹ̀ fáǹtì Kẹ́mi náà ẹ bá mi fáǹtì Kẹ́mi lówó ẹ jẹ́ káwọn náà kàn ṣe dáadáa wọ́n bá lówó lọ́wọ́ tí wọ́n bá dùn kẹ́ sọ́pọ́ọ̀tì wọn kàn lọ sílé kàn lọ síbi òkú bàbá wọn tó bá fẹ́ ṣe ó ní ògbúdọ̀ lọ tẹ́ bá ti rí báyìí ESABOD ní tó bá ti rí Kẹ́mi ẹ jọ sọ̀kò fún tẹ́ bá rí embrace ẹ má sọ̀kò fún she's bitter gbogbo nǹkan tó ń ṣe fún wọn láyé tó ní problem lórí ọmọ ó ti yé bẹ́yẹn ó ní ẹ kí ló dé ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó bí kí ló dé dọ́kùnrin mẹ́ta ló bí wọn fún kì í ṣe ọkùnrin méjì ló bímọ fún ni ESABOD tó wáyé pé àwọn ẹlòmíì tó fẹ́ fẹ́ lẹ́yìn yẹn ṣé wọn ò ti ní fẹ́ wọn ò ti ní bímọ fẹ́ lòmíì ni ó ti yé bẹ́ẹ̀ so tàgẹ̀ ókè wọ́n ti tàgẹ̀ nìyẹn o ẹ ti rí Auto-Bola nìyẹn o àkáǹtì mi UBA nìyẹn ẹ bá ń fowó sí o kò sí tó kéré o a kì í ṣe bẹ́gibẹ́gi o ṣùgbọ́n lórí YouTube mi ẹ lọ síbẹ̀ Auto-Bola TV ẹ lọ subscribe torí pé eléyìí ń sìn máa lọ gbé síbẹ̀ lórí YouTube mi kò ń ṣe pé bóyá mo fẹ́ forúkọ àǹtí yẹn gbowó o ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo sọ lónìí ó lè tó ayé àǹtí yẹn ṣe ó lè padà revive gbogbo nǹkan tó ti bàjẹ́ fún wọn owó tí n bá pa ń bẹ̀ tó jẹ́ $50 bó jẹ́ $100 bó jẹ́ $5 kò ń ṣe owó yẹn ló fẹ́ yó mi o kò dẹ̀ ṣe òní mo fẹ́ fi ṣayé o kẹ má lọ create kó má create ìfẹ́ pé mo fẹ́ fi pull crowd sórí page mi ire ni wọ́n bá ṣe ire ni mo wá ṣe mi ò mà ní ṣèkà ire ò dẹ̀ ní dìbí mọ́ mi lọ́wọ́ mọ́ láṣẹ Èdùmàrè ẹ jẹ́ ká máa ṣe dáadáa àjọjẹ òkè ń dùn tẹ́nì kò bá ní tẹ́nì kankan wà ń bì kankan kò fẹ́ dominate kò fẹ́ akáká mọ́ irú spirit bàbá yìí ẹ K1 ẹ ló máa ń gbénu ESABOD o mo ṣe gbé wọn papọ̀ ńgbà yẹn níbi tó ti dé Panama ńgbà yẹn mo gbé wọn pọ̀ ní akọ àtabo ẹ lọ change ẹ̀yin méjèèjì náà ẹ lọ change àti báyẹn sọ̀rọ̀ ńjọ́ sí ẹ̀yin la tún bá sọ̀rọ̀ ó sí ẹ mọ̀ ẹ̀kọ́ tó korodóòmù lẹ máa ń pè mí ẹni tí tó bá wù yín kẹ́ ẹ sọ bẹ́ẹ̀ ẹ pè mí tó wá yá màá ní kàn fi Ìdúmọ̀tà ibi tí korodóòmù street wà yẹn wọ́n ti ta korodóòmù kàn forúkọ mi sí kàn tẹ̀ ní mi ẹ̀ ní Auto-Bola korodóòmù tó ti yé bọ̀ kò sẹ́ni tó fẹ́ lèmi ní ọ̀sà dọ́ọ̀gì irú buffalo tẹ̀ tó máa ń pè mí yẹn sí buffalo sí designer kan ní lamẹ́ríkà wọ́n máa ya horn sí orí ẹ̀ báyìí owó gidi náà máa fi ra designer sí ó ní fìlà ó ní ṣòkòtò ó ní bàtà ó dẹ̀ ní shirt ó ní polo tó fine tó máa ya horn orí màálù orí búù sí báyìí tó ti yé báyìí Auto buffalo tó ti yé gbogbo ẹ̀ ló ní orúkọ ló ní value ṣe rí irú dọ́ọ̀gì
kò sí street náà fẹ́ pè ní dog mi tí rí shed dog tó ti yé yín yàtọ̀ sájà gidi wípé kó wà wájú ilé kó máa gbó kájá máa gbó kọ́mídà fokùn sí lọ́rùn kan máa fà á kiri tó bá ti fún lóúnjẹ ni ìgbà mi tó bá pampa ẹ̀ ajá náà ṣì ni ó ti yé ìyẹn bó ṣe jẹ́ account number mi nìyẹn ó ti yé yín tẹ́ bá fowó sí déédéé o bọ̀ tẹ́ bá fi sí ẹ lè pè mí ẹni tó bá fẹ́ ra mọ́tò ni ọ̀tọ̀ mọ́tò ni a máa ń ta mọ́tò ó ti yé ẹ pè mí tẹ́ bá fẹ́ ra mọ́tò kọ̀ọ̀kan láti Canada mo dẹ̀ tún sọ náà pé mo lè jẹ́ àbáṣẹ́dọ̀ fún ẹlimọ́ọ̀sì náà Nàìjíríà tí gbogbo ẹ̀ bá ti ṣẹ́tù àti mo tún lè jẹ́ àbáṣẹ́dọ̀ náà fún mo tún lè jẹ́ distributorship gan fún pijó ọkọ̀ gidi ní pijó àwé ọkọ̀ mẹ̀gídáná ọkọ̀ gidi ní pijó tó ti yé yín fertilizer náà à ń tà níléeṣẹ́ wa sìmẹ́ǹtì ẹ ṣáà ti mọ̀ pé Dangote cement láti Èkó yìí náà kò sẹ́lẹ̀nu ẹ̀ kò sẹ́lẹ̀mí ẹ̀ dé Ogun State so dé very soon náà Ìbàdàn ó ń bọ̀ tó ti yé yín mẹ́yìn ó ti yé ìyẹn bó ṣe jẹ́ ọkọ̀ gidi ní péjú àwé so pẹ̀lẹ́ Bọ́lá orú mú nínú ilé yìí o mo kàn wégèlè nítorí pé ó gbà bẹ́ẹ̀ ni o I'm telling you result tolúwa ni mi ayọ̀ mi ti dé o ayọ̀ mi ti dé tí àǹtí Kẹ́mi bá rí owó ẹ wẹ́kọ̀ mọ́ ẹ jẹ́ kó lọ sí ibi òkú bàbá wọn wọ́n bá lówó sí kẹ́dẹ̀ ṣe reunion embrace her and ọ̀gá ọ̀rọ̀ tuntun máa ń fa obì ó máa ń yọ obì lápò ni bàbá tí èèyàn bá dé ó máa yọ apó nínú ìdá ní gbogbo ìgbà ni come darling olówó rí mi àbí kò fún ìṣègùn jẹ́ nǹkan message little. Yes, ESABOD máa ń forí èèyàn méjì gbára ó mọ̀ ṣe a máa dance around them it's not good bó ṣe fún àǹtí yẹn kò dá ó ti ṣèkà fún wọn gan ESABOD máa ń ṣèkà gan ìgbà yẹn ó petition mi fún Canada wọ́n fi ojú mi wọn mà bo nísìnyí wọ́n máa ń sọ pé tó bá ti ṣẹ̀ gbàgbé ẹ̀ ìyà tó jẹ irú èmi ìgbà tó máa investigate mi do you know gbogbo nǹkan táwọn èèyàn sọ ń pa mi àti gbogbo kìíní tán kan do you know that America àti Canada do you know they investigate me during that thing yẹn wọ́n tẹ̀ ṣe investigate mi yẹn they will drive you from anything and àwọn dẹ̀ máa sọ wọ́n tún máa fi gùn ẹ́ ESABOD ẹ̀ṣẹ̀ tó ti ṣe ti pọ̀ ju òṣùwọ̀n ẹ̀ṣẹ̀ ti kún anyway àǹtí Kẹ́mi dájú ẹ lọ àǹtí Kẹ́mi tó bá sọ̀rọ̀ tó bá sọ information go and check it àǹtí Kẹ́mi torí pé ó ní bágbó ó ní àwọn tó àǹtí Kẹ́mi mọ̀yàn náà ọmọ ilé èèyàn ní náà ọmọ èèyàn gidi ní náà òun gọ́gọ́ èèyàn ní náà ṣùgbọ́n tí àwọn ESABOD náà bá ti pàdé àwọn èèyàn bẹ́yẹn tó bá ti pàdé èèyàn báyìí tó ti rí bí intimidation wọ́n bá ti rí bí intimidation wọ́n á kàn bẹ̀rẹ̀ sí ba ayé ẹ̀ jẹ́ ni wọ́n á fẹ́ ba ayé ẹ̀ jẹ́ ni anyway ẹ jẹ́ ká máa fi lè ṣe lọ ẹ má gbàgbé ẹ bá mi ẹ patronize mi ẹ tó bá lè ra mọ́tò awo oúnjẹ lè wá involve nínú a lè involve kì í ṣe pé bóyá a involve a lè ṣe because a máa ń rò pé téèyàn ò bá sílẹ̀ ọlọ́run wà ń bẹ̀ so ìbẹ̀rù ọlọ́run lẹ̀ ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n so God has created his fear into my heart so don't be afraid if you want to do good business with me you want to buy gbogbo ẹni tó rajà lọ́wọ́ mi yàtọ̀ sí pé bóyá àwọn kan fẹ́ dì pẹ̀lú mi they know I'm a good girl wọn ò lè kó sọ́wọ́ they know I'm a good girl pẹ̀lú àdúrà àti ìwà rere bẹ́ẹ̀ ni
ẹni sọ mí nù séèyàn nù ẹni rí mi rí èèyàn rí gbà bẹ́ẹ̀. Love you guys. Have a wonderful day. Thank you.